béèyàn ṣe máa ń gẹ irun wèrè dáadáa mo dẹ̀ fẹ́ jẹ́ kó jẹ́ pé iṣẹ́ yẹn ọwọ́ wa ló máa bọ́ sí torí pé kì í ṣe pàwà nìkan la wà lórí ẹ̀ so ìgbìyànjú tèmi nìyẹn pé gbogbo ọgbọ́n tá a bá máa dá kó yàtọ̀ sí ti àwọn tó kù. That's true. Ọ̀dẹ̀ torí yẹn ṣe ọmọ like idea yẹn láyé ká lè jẹ́ kọ́ mọ̀ pé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ní tiwa but still a ní láti pẹ́ jù lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn o torí tí èèyàn bá pẹ́ lórí mi èṣìkéṣì máa bá yẹn bẹ́ẹ̀ ṣọmọ pàwọn nìkan kọ́ la wà lórí iṣẹ́ yẹn. nílò ìṣẹ́. ọlọ́run àti máa ṣe ìgbìyànjú tèmi ní pé mo kàn fẹ́ kọ́ mọ̀ pé a ní nǹkan lọ́pṣẹ̀ darling. How you doing? I'm good. Are you sure? Sure. Demola dẹ̀ ń béèrè ẹ̀sìn ni o. Oh, báwo Demola ṣe wà okay? I'm cool, and you? I'm good. Ọ̀rẹ́ máa ń kí èmi dá ara mi dúró. Ṣọmọ pé ọ̀nà eré àwa yẹn wà okay. So kí mi lè tètè máa lọ. Ọ̀tá mà ní ọ̀nà ọ̀dọ́ yín máa ń rí bákan bákan lóòótọ́. Tètè gbé rántí, a máa ríra lọ́la náà àbí? A máa sọ̀rọ̀. So darling, what's good? Mo wá gbé lọ fún lunch ni. Ọ̀tá mà ní mo ti ṣetán náà tẹ́lẹ̀ already. Kàn fún mi ní few minutes kí n ṣe one of two things, okay? bá yín ṣe dáadáa báyìí ṣẹ́rí tẹ bá rẹ́ni tó fẹ́ tàn yín ló máa sọ fún mi pé kẹ́ lọ ra táyà tuntun ṣẹ́rí ohun tí mo bá yín pọ̀ síbẹ̀ yìí bẹ́ẹ̀ bá ń lọ Sókótó á gbé yín débẹ̀ fọkànbalẹ̀. ẹ gbowó sà. ó mà ṣàárọ̀ Monday mi ò lè ní chẹ́ńjì. bàbá mo fún yín ni sà. ó fún mi. mo fún yín ni. fún mi àjọmọ̀gbé ni ẹ ó lè ní ẹ. kí ló ní. owó iṣẹ́ mi kọ́. ṣebí à ń sọ nǹkan sìn ẹ ń wí nǹkan mi ó fún yín lówó ń sìn ẹ dẹ̀ tún ẹ ṣáà ṣe ẹ wo bàbá ẹ wo. mi ò ní táìmù rárá ẹ mọ̀ pé mò ń lọ síbi kan táyà mi dà bàbá ṣé ẹ bá mi ṣe ni. táyà yín. táyà mi bàbá. bọ́lọ́hùn bá pé ó yẹ ni bọ́lọ́hùn bá pé ó yẹ ni. ó ti fẹ́ ara ń bẹ ara ń tẹ́ lẹ́yìn wá ọ̀la bọ́lọ́hùn bá pé ó yẹ ni bọ́lọ́hùn bá pé ó yẹ ni bọ́lọ́hùn bá pé ó yẹ ni. ara ń bẹ lẹ́yìn wá ọ̀la Olúwa bá pé ó yẹ ni. ọ̀rẹ́ Fèyíkẹ́mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹlẹ́lẹ́ tí wọ́n bá sọ pé èèyàn máa ná ìsìn ìyá ẹ̀ máa dá sí mi gidi gan tí kì í ṣe díẹ̀ máa ní. Fèyíkẹ́mi tí òde ń wò lórí ìjókòó yìí àti ìyá ìsọmọ́nì lọ tí rìn gidi fún wọn gan ni ọ̀. gbogbo gbìyànjú ẹ̀ lórí ìjókòó téèyàn bá wò tó máa lóhùn rí obìnrin bọ́dé lásán ló ń wó bó ṣe wà kò lẹ́ńjìn ìyá ń jẹ wọ́n like seriously. wọ́n wò pé gbogbo ọ̀nà àti ìgbìyànjú tá a lè fi ṣàánú ẹ̀ ọwọ́ ẹ̀ náà ló wà jọ kò bá mi wó bí kan tá a lè fi sí ní company wa tó ti lè máa ṣiṣẹ́ torí tọ́ lọ́hùn. lóòótọ́ ojúlówó ojú ṣàánú but ọ̀rẹ́ ibo ni wọ́n lérò palẹ̀ fún ní company yẹn. uncle ẹ wò anywhere lẹ lè fi mí sí kódà kó jẹ́ security kó jẹ́ agbálẹ̀ kó jẹ́ secretary kó bá jẹ́ PA tẹ máa ránṣẹ́ káàkiri afọlẹ̀ anywhere kí n ṣàtìrí ibi tí màmá jí lọ tí màmá padà wá sílé jù. all right kò sí wàhálà tí mo ṣe ń sọ̀rọ̀ mo ti ronú bí ta lè fix ẹ̀ in sí ó ti ríṣẹ́. ẹ ṣe gan mo dúpẹ́ thank you sir ẹ ṣe gan. torí pé láì tiẹ̀ tí ò rí ẹ èmi gan ti ṣe ìgbéraga débi pé tó bá débẹ̀ kò rí iṣẹ́ ni. ọmọdé bá bẹ ṣe mo dúpọ̀ ṣe lẹ́ẹ̀kan. ìwọ náà ló lágbára kò sí tó fẹ́ gbà lọ́wọ́ mi tí kò sí wàhálà sísá mi kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Fèyíkẹ́mi. Fèyíkẹ́mi. ẹ̀gbọ́n mi onírin sọ fún mi pé àti fẹ́ máa lọ ni. climate tó máa ti tó bí ẹ̀mẹ́ta tó ti béèrè lọ́wọ́ mi pé ṣé kẹ́ máa lọ àbí kẹ́ máa lọ bó dẹ̀ ṣe ń béèrè yẹn náà ni mo ti dá ẹ lóhùn please ọmọ kan anything tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ́ mi kí n máa fi ṣeré. mo rò pé tébù yìí dry ká gbé. ẹ lọ síbi tí mo rán yín ààyè àti jókòó tó mọ tí yẹn no. ó dàbọ̀ thank you. ohun a rí lálẹ́ wí ohun a ò mọ̀ a ò lè sọ alágẹmọ.
Hello. Yekini, how are you? I'm well, okay. Báwo dẹ̀ ni ṣé òun enjoy ní iṣẹ́? Bẹ́ẹ̀ni. Ṣé kò sẹ́ni kankan tó bá ẹ jà? Sati ẹ bá máa mú fún mi kí n introduce àwọn nǹkan tí mo ń ta fún mi. Mo máa ń ta àwọn wears ọkùnrin, blazers, suits, article, Italian slippers and shoes and everything. So sample when it came out from a for work with my big good quality ni. Kò bad. Èmi dẹ̀ máa ń like kéèyàn tún máa gbìyànjú mọ́ṣẹ́ téèyàn bá ń ṣe dáadáa. Ìtọ́kọ̀ àdùn mi bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan báyìí náà làbúrò mi ń ta. Oh. As a matter of fact, máa like wà tí ẹ mọ̀ra yín torí kọ́lọ̀ yín jọra yín gan. Ìyẹn ò mí pé mi níbẹ̀ rà náà o, mo sì máa patronize ẹ o, bọ̀ ṣá máa wọrí ṣùgbọ́n. One of these days, máa ti ṣe. Àtọ́. Hello, darling. Báwo? I'm fine. Àtijọ́ àti mú mi síbi nira o. But mo sọ fún ẹ pé kó stop na ìwọ gan why tó ṣe get on my nerves ó dẹ̀ mọ bí temper mi ṣe rí. Má tẹ̀lé act bí ọkùnrin níjọ́ kan fáyín tó bá tẹ̀ jẹ́ pé ojú mi lọ. What's the meaning of all this? Stop. This is getting too much. I'm sorry. Okay, you want me to apologize? Yeah, I'm sorry. But please, take care. I'm sorry. O ní láti máa control. Ó ti tó now. Àrọ́ ọmọbìnrin tó dẹ̀ ń sọ yìí kó. Ó ti tó sẹ́, please ó dẹ̀ má ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ ìdájálẹ̀ láàrin wa. Please. Okay. It's fine, ìyẹn ti lọ nìyẹn. So, what do you care for? Like, ló fẹ́ kí n. Má worry, tí n bá fẹ́ anything mo mọ ibi tí mo máa lọ. Okay? Why don't she right now? Ó dẹ̀ jẹ́ kí mi drop ẹ kí mi máa lọ. Oh, níbi kankan tó ń lọ. How many hours ni mo fẹ́ fi ṣe òun tó lè dúró dè mí? Ọ̀rọ̀ ọ̀run obìnrin sì ni ẹ máa pẹ́ ń bẹ̀. Ọ̀tọ̀ ló máa ní nǹkan tó lè fẹ́ kí nìkan. Hey! Have you seen my daughter? Alágẹmọ. Who is this? Málágẹmọ ládùúgbò yìí ni. You've seen my girl? Dá lóhùn, tó bá dá lóhùn kò ní lọ. Did you see my girl? Yes. Yes.
Yes. Alágẹ̀mọ́ ti bímọ rẹ̀ náà. Àìmọ́jọ́ ó kù sọ́wọ́ ọmọ rẹ̀ o. Ibà lónìí o, ibà alágẹ̀mọ́. Dá lóhùn. Okay, all right. Sorry, see. If you see my girl, tell her that I've been searching. Mo ń wá o, ọmọ mi. Mo ń wá o. Ẹ sọ fún iṣẹ́ gbọ́. Searching. Àmọ́ èèpẹ̀ dàgbà. Àmọ́ èèpẹ̀ dàgbà. Tí n bá nà ẹ̀ tán lẹ́yìn, màá mú ẹdẹ gbọ́n mi atọ́. Ọmọ gbọ́n mi atọ́. Ó mọ̀. Ẹjọ́ ó ti pọ̀ jù. Wọ́n bí ṣe yín ni, àfi bí àparò. Ìbẹ́jọ́ gan bá ti pọ̀ jù lórí ayò, èèyàn ò ní mọ̀ yàtọ̀ láàrin ọ̀tá àti òpè. O tí mo yàtọ̀ náà ta tó pé. Kẹ́kọ̀ọ́ ń rú gbogbo ẹ̀. 2-6. Ìbàdàn nǹkan. By the time tí bá ná yẹn tán, bẹ́ẹ̀ ṣe máa fọwọ́ bojú títí líle tẹ́ni lè kọjá. Tó bá kà tán kó wá sọ òpè àtọ̀tá fún mi nínú ìrìn àti ẹ̀. Kò jẹ́ kẹ́sẹ̀ máa béèrè yẹn, èmi lọ tà. That reminds me. Stella wálé mi lánàá. Stella ìwo nìyẹn o. Stella Ọbásanjọ́. Ó fẹjọ́ ẹ̀sùn mi. Ó fẹjọ́ ẹ̀sùn mi gan. Ó fẹjọ́ ẹ̀sùn mi gan. Yín tó ṣe fún un dáa o. Ó ń sunkún ni. Mo wá rẹ̀ lẹ́kún, mo ní kó má bínú, mo fún ní fídà, mo gbé fídà fún ẹ̀yìn ìgbà tí mo fún fídà mu tán, ara ẹ̀ wá balẹ̀. Nígbà tó mo fídà rẹ̀ balẹ̀ àti pé ṣó ìgbàgbé pé ìwọ ló pa Délégé wa. Ẹ pẹ̀lẹ́, ó ti fẹ́ sí. Délégé wa bọ̀ wá mú ọ lọ́la. Ó ní kó dúró dòun, ó dòun àti àwọn yọ̀ọ́. Bàbá Junior, ẹ tún ti fòde bí? Ṣó tí bàbá ẹ bá gé yín jẹ ni? Bàbá tó ń ṣe gángan yìí. Àwọn ẹgbẹ́ wà káàkiri tó ń ṣeré pẹ̀lú ẹgbẹ́ wọn. Ìwọ́n má bàbá ìṣeré. Ẹ ǹlẹ́ kó ṣì. Ẹ jẹ́ àlọ́ lè ti ẹ̀ṣẹ̀ ṣètò. Ẹ jẹ́ àlọ́. Ẹ ṣe má yẹ kó fi tí wọn kó bá wa. Ẹ ǹlẹ́ jẹ́ àlọ́ ọlọ́dẹ rè. Ẹ lẹ́ o. Máa bọ̀ kí ló tún wẹ̀yìn fún ọmọ orílẹ̀-èdè yìí. Bọ́lọ́hùn bá pé ó yẹ ni, bọ́lọ́hùn bá pé ó yẹ ni. Ara ń bẹ lẹ́yìn ìwà ọ̀la, bọ́lúwà bá pé ó yẹ ni. Satola yẹn. Ẹ ṣé gan. Thank you so much. It's okay. Ẹni tó bá ti rí oyún Fúnlani, á ti mọ nǹkan tó fẹ́ fi bí. I can see the act of generosity runs in the family. Àfi bí ọ̀gá mi, gbogbo nǹkan lẹ fi jọra. Tiwa. Má rò pé ọ̀gá mi nìkan náà nice ni. Ẹ̀yin gan ló yẹ kó máa pè ní Miss Nice. Ẹ̀yin tún fẹ́ nice jù ọ̀gá mi lọ. Kí ló dé? Pápá ṣeré lásán nílé ayé jẹ́. Kó ní kálukú ṣe tiẹ̀ gẹ́gẹ́ bá ṣe rán. Ilé ayé ò lè tó yẹn o. Thank you for the gift. It's so lovely. Hello. Ọ̀gá mi. Ẹ̀gbọ́n. How are you there? Ṣé wàá pa? I'm fine. Yeah. Hey. Fèyíkẹ́mi. So gbogbo àlùwàlá ológbò ọgbọ́n àti kẹràn jẹ ni. Má sọ fún mi pé bí ló ń bọ̀ ló ṣe ń kánjú báyẹn lọ́fíìsì. Ọ̀gá kéde máa wò mo ṣe wọlé nísinsìnyí àbí sísá Tọ́lá ni. Kò tiẹ̀ pẹ́ tó dé náà ni mo offer wọn ní drink bí mo ṣe gbé fún wọn báyìí lẹ́yìn náà wọlé tẹ́dé. Anyway ṣe rí ìfẹ́ tó wà láàrin méjèèjì Ọlọ́run kò ní dàrú. Àmín o. Bọ̀yì tó ṣe kókó ń bẹ̀ ṣé o ṣàwọn iṣẹ́ tó yẹ kó ṣe lọ́fíìsì kó tó kúrò ṣá. Ó yẹ kẹ́ jẹ́rìí ni everything tó yẹ kí n ṣe pátápátá mo ṣe tí n bá ṣe ta ni mo fẹ́ fi jọ ẹ̀yin ọ̀gá mi gan ẹ kẹrẹ ẹ wà hard working ta ni mo fẹ́ fi tèmi jọ everything mo ti ṣe. All right. Bọ̀dá mi ẹ̀yin ẹ wọlé lọ kẹ́ lọ ṣáà kẹ́ tó ṣe tán àti arrange oúnjẹ so àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè jọ jókòó kájọ jẹun. Again? Ó ti yé mi. Ṣé mọ́mì pé ẹ̀ torí mò ń pe aago wọn gbé ara o. Yeah, wọ́n call mi wọ́n láwọn ní gbé aago yín until tẹ́ bá ṣe kó táwọn fẹ́ kẹ́ ṣe. Mo kọ́ tẹ́ jọ ń fà. Má dá màmí lóhùn tí wọ́n járe. Ẹ ò ṣe tẹ̀ ní orí yẹn ó ti fine jù kí ló dé. Mo láìkẹ́ ṣé wig ni àbí ẹ fix ẹ. Mo fix ẹ ní ẹwẹ́ iyún ṣe tẹ̀rí torí yín ẹ máa fẹ́ mi kémi tó lọ. Ìyẹn ò kí n ṣe problem ẹ má worry. Eléyìí tó ti jẹ́ pé a ti tó bí 6 months mo ti ń lò. Kí ló dé? Ẹ tẹ̀ má worry kékeré nìyẹn máa kẹ́sì mi fún. Alágẹ̀mọ́ ti bímọ
Orí ìtòkẹ́. Wọ́n ṣe pé mò ń bínú. Ṣùgbọ́n àwọn nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún yìí, ìwọ náà jẹ́ kó yé. Nǹkan tí mi kàn ń gbìyànjú àti sọ ni pé fine, ṣé bá ti yanjú ọ̀rọ̀ ọmọ yìí. Tó bá ti ń kí ẹ máa dá lóhùn. Mi dẹ̀ mọ̀ pé tó ti ṣe ń bínú yẹn, nǹkan mi máa fẹ́ ṣẹlẹ̀. Ó ti tó nà òun. Ṣáà lè sọ nǹkan mi ni. My darling, obìnrin tó bá máa ní tẹríba fún ọkọ, àlùbáríkà tó pọ̀ wà ń bẹ̀. But kí ló tún ṣẹlẹ̀ ń sìn báyìí? Because o ti ń get on my nerves. Lẹ́nu pé mo kàn ń sọ fún yín pé tí ọmọ yẹn bá ti ń kí ẹ, fine nígbà tá a ti yanjú ọ̀rọ̀ ẹ kó dá lóhùn. Jọ ṣé dandan ni mo láti kí ni. O ṣe má bàtà ọmọbìnrin jẹ́. Please. Let the sleeping dog lie. Orí tó kẹ́ nǹkan kan wà tó ní láti mọ̀. Try láti rẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀. Èrè tó wà nínú kéèyàn máa ní ìgbéraga ó pọ̀ gan. Jọ torí Ọlọ́run. Ìwọ gangan fúnra ẹ. Èrè kí ló fẹ́ fún mi? Kàmá ẹ̀ṣẹ̀ wá sọ ọmọ ọ̀run yẹn. Dá mi lóhùn. I don't need any freaking thing from you. Neither do I need anything from anybody. So kí ni nǹkan tó ń try láti sọ? Àgbà tèmi ti lómi ńlẹ̀ kejì tó dé now. Kí ni nǹkan anybody fẹ́ fà mí? Àfi tí má fẹ́ ọ̀fà ẹ. So what are you trying to tell me? Rama. Pẹ̀lẹ́. As a matter of fact, mo ń lọ lé mi. Báwọn kò fẹ́ rí mi ò lè bá mi lé. Baby, why? Hey, please. Take it easy. Anytime tá bá ti ń sọ̀rọ̀ wá ti bínú wá ti fẹ́ máa lọ. Rọra gbé ọwọ́ ẹ kúrò ní báàgì mi kó dẹ̀ fi ọwọ́ mi sílẹ̀. If not, tí n bá gbá ojú fún ẹ. Ẹjọ́ ẹ̀kọ́ náà. Ṣé bẹ́ẹ̀ mi ni mo fà? Èmi ni mo stoop so low láti máa date irú ẹ. Idiots. Ṣé n tẹ fẹ́ fẹ́ níyàwó lélẹ̀? Afáyésù ní gbé aláṣejù obìnrin tó ń jẹ́ Gíwá. Abẹ́ẹ̀gbọ́ tó sọ pé àwọn máa fọ́ yín létí ni. Anyway, Tọ́lá ní nǹkan ẹ̀kan ṣe tí mo fẹ́ kó understand lélẹ̀. Lábẹ́ bó tilẹ̀ ń kórí sọmọ kọ́ ọmọbìnrin yẹn ń lè jìká gangan tí ó jẹ́ kẹ́ wo ajábọ̀. Orí gbé mi jẹ́ kó san mí sọ́wọ́ àlàáfíà ara. Kí n fa àlàáfíà ló bá ayé mi alákẹ́mọ́. Débílábí, jọ kí ló ń ṣe látàárọ̀? Mo ṣe clean ní toilet yẹn tán ní àǹtí rálẹ̀ mọ̀ pé mi kì í ṣọ̀lẹ̀ mo kàn ní kí n kọ́ clean kékeré tó kù ní kí n lè lọ ṣe tó kù. Tó ilẹ̀ ló ń lù látàárọ̀ tó tí gbogbo rẹ̀ rí báyìí láti kí ni problem rẹ gangan kí ni ìṣòro ẹ látàárọ̀. Ẹ má bínú ma. Ta ni mò ń bá sọ̀rọ̀ ta ló ń dá mi lóhùn. Tá bá ń bẹ̀gbọ́n wí àbúrò àmà bẹ̀bẹ̀ tá bá ń bá àbúrò wí ẹ̀gbọ́n náà máa bẹ̀bẹ̀ ẹ ṣàkówó inú ara yín. Ìjẹ̀ṣà ti sọ̀rọ̀ tán ó lónìyàn àìkìtì ẹ̀ mọ́ba tí yín ti bá yín ọ̀rẹ́ di ẹ ṣàkóṣì kú òbí ẹ kó ṣì. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bíbá yóò rí di ipò tí ẹ̀ dọ̀tí rárá so mo rò pé kí n lọ gbá other side yẹn. So o mọ̀ pé kò dọ̀tí tẹ́lẹ̀ ló ń gbà ara ọ̀lẹ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà nìyẹn ọ̀lẹ́ ti bá yé yín jẹ́ ẹ ṣáà lọ. àǹtí rálẹ̀ ẹ̀ mọ̀ pé mi kì í ṣọ̀lẹ̀. Ó ti tó ṣe kó tó fẹ́ ṣe lẹ́jọ́ ọ̀ṣun. Ṣé wọ́n mọ̀ òbí fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹ̀ wọ́n mi? Any problem tó bá face pẹ̀lú obìnrin kò sí nǹkan tó kàn mí ó ti gba gbogbo bí o. Ẹ wo dúró náà bọ̀dá mi ṣíṣe yóò sùn yín ni iṣẹ́ ti sún mi o àbígbọ̀ la fẹ́ máa ṣe gbogbo eléyìí dà ó dà ó tó pèrè ẹ̀ lọ́gàá wa yẹn ó wà nínú lẹ́sìn yìí oúnjẹ búrẹ́dì ó mu drink àwọn ọ̀dẹ̀ la ń ṣe gbogbo iṣẹ́ yìí tó bá tún dé tó bá fẹ́ fún wa lówó nǹkan náà ọbẹ̀ ló máa fi máa yọwó fún wa bẹ́ẹ̀ ni pé ó sọ ni pé kó máa yọwó yẹn fún wa ni báwo la fẹ́ máa ṣe eléyìí dà ó ti sún mi. Ọmọtọ́lá ni a ní láti ní sùúrù ni o gbogbo ẹ̀dá tó bá máa jiyàn láyé yìí ó máa fèsì gbogbo rọ àwọn nǹkan báyìí sórí àwọn pípù yìí máa wù bẹ́ẹ̀ pé torí pé ń jókòó máa yẹ kó jọ ẹ lójú bíi supervisor níṣẹ́ tiwọn kò yí ẹni ó máa ń rí bẹ́ẹ̀ gbà mí tó bá wù wọ́n máa iṣẹ́ tó bá wù wọ́n ní ṣe tábà máa ní àníṣe mọ́ iṣẹ́ wo la fẹ́ ṣe iṣẹ́ wo la fẹ́ ṣe wọ́n náà mọ̀ pé màámi náà kẹ̀rẹ̀rẹ̀ kan gbé kan bí òwú jàǹgó náà àwa náà lọ́ máa dúró dè. kí ló ń sú ẹ náà tómi ẹni ò bá tí tó ní fi wẹ̀ ìyẹn máa ń bú bọ́jú ni
àbúrò ẹ̀ má bínú ṣùgbọ́n òun ẹsẹ̀ ni mò ń bá yẹn. àyànmọ́ ní kádàrá orí ló kú mọ́ bí àti sùn ayé ń sáré làálàá wọ́n gbàgbé ọjọ́ àti sùn alágẹmọ. ẹni tí mò ń sọ ni. ọ̀rẹ́ mi rally láti ẹnu ìní ìlọ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí sórí àwọn méjèèjì wọn ò ní lè bẹ gbálẹ̀ nínú ọ́fíìsì yìí mọ́ so ó bẹ́tà kó wá àwọn ẹlòmíì sí position yẹn. ẹ jọ kí la ṣe fún yín mà. àǹtí tí wọn ò bá ṣagbálẹ̀ wọn ò ní oúnjẹ jẹ. wọ́n máa jẹun torí wípé láti èní lọ eléyìí ọkùnrin ló máa manage company. iye obìnrin náà kẹ̀dẹ̀ rí ó máa jẹun ó máa live well. kí ló há ẹ lẹ́nu. rárá mo àwọn bá wọn yọ ni. ẹ ṣe gan ọlọ́wọ́ ràn yín lọ́wọ́. Démiládé èmi mo mú yín wá bí o. wo ọ̀rẹ́ mi ni kò ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. ẹ ṣe gan ọlọ́wọ́ wà pẹ̀lú yín ẹ ṣe gan. ìyá àgbọn ní kò lọ sínú aṣọ wo ló wọ̀ wá. èmi mo yélé ní top. lọ sí IT. gbogbo nǹkan tí mo dá lónìí ṣọmọ pọ̀ náà ni. mo mọ̀ àmọ́ èyí tó ń dìde tán làwọn máa fọ yín létí tó ń ṣe bí ọkọ òkè tẹ́ bá wá fẹ́ wọn sílé ìkànnì yín máa para yín nínú yín o. Yorùbá ní bíṣẹ́ bá di iṣẹ́ akọni mọ̀jẹ̀sín là ń ránṣẹ́ sí ìdí nìyí tí mo fi pè yín o ẹ jọ̀ọ́. nǹkan kan ló ń bà mí lọ́kàn jẹ́ nínú mọ̀lẹ́bí wa. nǹkan ti bàjẹ́ nínú ilé wa ó ti dàrú tán pátápátá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín iṣẹ́ pàtàkì kan ni mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ mi ẹ jọ̀ọ́. ẹ sà ẹ jọ̀ọ́ irú ìṣòro wọ̀nyẹn kò yé mi sà àbí. ẹ rí àbúrò mi kan mo fẹ́ kẹ́ ẹ bá mi mú. bàbá láwọn mi bàtàkì ó ṣe bí òwe bàbá ibi tá a bá lọ gangan ní jẹ ká máa fi sí. ẹ sà ẹ mọ kó tó tiẹ̀ ṣe láàrin yẹn ni pé ẹ̀yin nìkan ni mo mọ̀ ládùúgbò yìí sà mi ò dẹ̀ mọ ẹnìkankan pẹ̀lú yín ẹ jọ̀ọ́ ṣé àbúrò yín àdúgbò yìí ló wà ní àbí inú ilé yín àbí ibi tó wà jìnnà sí bíbá yìí díẹ̀. kò sí nǹkan méjì ó ń ṣe gángan gan ni ìdí nìyí tí mo fi kẹ́ bá mi mú. bàbá ṣe gángan ó ń ṣe gángan. ẹ sà ọ̀rọ̀ yẹn ò tí ì fi taratara yé mi màá fẹ́ kẹ́ ẹ. àbúrò mi ni àmọ́ ó ti ń bà wá lójú jẹ́ ń ta ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ gbìyànjú fún mi mo fẹ́ mú lọ síbi tí mo máa ti tọ́jú ẹ̀. bàbá tó bá jẹ́ ká kọ́ gbìyànjú ọmọ kókó kò ń ṣàkópa àjẹ tálẹ́ni tẹ́ ẹ̀ sọ gangan. a dà fún ẹ alágẹmọ ni. bàbá alágẹmọ lẹ kò sọ bẹ́ẹ̀ yẹn wèrè tó ti gbópọn bàbá ṣé ẹ mọ bí alágẹmọ ṣe jẹ́ nínú ìwà yìí alágẹmọ ya wèrè gan so nítorí alágẹmọ lè ṣe wá pé wá sí ibà ẹni káwá báyìí má alágẹmọ ọmọ ya sórí èmi striker ṣó ti yẹ mi lè bẹ náwó sí level yìí bàbá mi ní interest ọ̀rẹ́ tó bá ti ṣe tán wàá bí mi ń ta. ẹ má ṣe yìí fún mi. ẹ má wọrí sà. bàbá ẹ má wọrí èmi máa ṣe ṣùgbọ́n máa ná yín lówó díẹ̀ o tábà lè rí bíi 50,000 ẹ mọ̀ pé mi ní kọ́kọ́ ni màá dá ṣe máa pa àwọn yẹn. 50k àbúrò mi jọ̀ọ́ torí Ọlọ́run màá san 30,000 fún ẹ dákun tó lọ ṣé kí n fún ẹ sìn àbí tá a bá gbé débi tá a lọ. bàbá ó máa bẹ́ẹ̀ tàkẹ́ fún mi sìn ẹ ṣáà mọ̀ pé dáàdì wà lè jẹ́ ní street mọ́ ò lè gbowó yín sálọ náà. kò sí wàhálà mo trust. ohun tó wù mí máa jẹ́ kó pa mí èyí tí ó pa mí máa jẹ́ kó wù mí o òwúrọ̀ ọ̀sán alẹ́ mi mo bẹ̀ ọ́ mi jẹ́ kó sàn mí orí gbé mi jẹ́ kó sàn mí sọ́wọ́ àlàáfíà ara kí n fa àlàáfíà ló gbà ayé mi alágẹmọ. àyànmọ́ ní kádàrá orí ló kú mọ́ bí a ti alágẹmọ ti bímọ rẹ̀ ná. ayé ń sáré lálàá.
ẹ wò ẹ miss ó dùn mí tí ẹ tẹ̀lé mi ẹ wò tẹ bá rí gbogbo nǹkan tó ń ṣe fún mi tẹ bá rí gbogbo ayé tí mo jẹ. ó dẹ̀ dùn mí pé mi ò tẹ̀lé yín o tó bá kí n ṣe ibi ọjà iná náà ti fọjà ṣe mímì lè ṣe kí n má lọ sí ṣọ́ọ̀bù ẹ tẹ̀ tún máa wá rí àwọn obìnrin báyà láwìn ni wọn ó pè mí kí n máa tọjà fọkùnrin because wọn ò ní bá mi ná wọn kàn máa ní how much is it bá mi náà 10,000 wọn máa fún mi lówó mi àmọ́ obìnrin kí n pè fún wọn ní 2,000 naira wọn yìí máa ná sí 5 naira fún mi. ìyẹn natural náà àwọn ọkùnrin wọn máa ń san owó ju obìnrin lọ ẹ ṣe bóbìnrin lẹ́yìn náà ẹ jọ ń torí ọlá tẹ bá fẹ́ rajà ẹ kí n ná. ó yẹ kẹ́ mọ̀ pé mi ò lè nájà even tí bá tẹ̀ máa nájà mi ò lè ná to that length it's too much. èmi máa ná pa ní tèmi. Tọ́lá ni ṣó ti wáyé pé gbé nǹkan kan náà ni. ṣé ẹgbẹ́ yìí méjèèjì bá ti ra yín ẹjọ́ yìí ni. ó yẹ kí wọ́n yọjú síbẹ̀ sí mi ni. màá wá mú tí ẹ fẹ́ fi nǹkan kan wọ̀nyẹn. torí wà àtọ̀rẹ́ ọlọ́run ló jẹ́ kẹ́ pa mí. ìjọ torí ọlọ́run ọba kí ni ṣẹ́ẹ̀tì kí ló fi yàtọ̀ sí ìtọ́ rẹ̀ mú wálé o. ọ̀gá inú ẹ̀ wò ṣé ẹ rí pé China lélẹ́yìí ni fake lélẹ́yìí inú ẹ̀ wò náà ẹ wò ṣe nǹkan tó rẹ̀ mi bàtà fún yín ṣe yẹ lè China ni. darling welcome. ó tiẹ̀ dá báyìí ìwọ tún ní gut láti wá sínú ilé yìí after gbogbo nǹkan tó ṣe lọ́fíìsì àbí tí wọ́n bá ṣe tán wà ní ẹ̀fẹ̀ ra yín àbí. No. It's not what you think. Listen. My friend, shut the hell up. Jẹ́ kí n sọ̀rọ̀ please. Tí n bá gbá ojú ẹ ìwọ ọmọ ọ̀ràn kíran yìí ní sùúrù náà jẹ́ kí n kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ kí n tó wá fàbọ̀ fẹ́ díyẹ tiẹ̀ ìwọ kìíní rọ̀dọ̀rọ̀dọ̀ yìí ibi tó gbà lọ sí òkè ló máa gbà wálẹ̀ oore máa ń pẹ́ aṣiwèrè yín máa ń gbàgbé náà. Kí ni nǹkan nípa àwọn méjèèjì? Nǹkan tí mo mọ̀ nípa wọn ni pé àdúgbò mi ni wọ́n ń gbé in fact ilé kẹta sí ilé mi ni wọ́n ń gbé so àwọn méjèèjì náà wá bá mi wọ́n ní àwọn fẹ́ máa tẹ̀lé mi lọ sí àwọn companies tí mo ti máa ń bá wọn èèyàn clean so torí ẹ̀ mo ṣe gbà wọn sọ́fíìsì mà. iye ọkùnrin yẹn ǹjọ́ kàwé. bẹ́ẹ̀ ni màá kàwé in fact graduate ni. okay no problem. àwọn méjì náà náà yìí ṣé mo lè máa lọ mọ́. ìbẹ̀rẹ̀ ni kì í jẹ́ kẹ̀dá ṣe mọ̀ ṣòro ẹ̀dá tó bá ti lè bẹ̀rẹ̀ láyé yìí òun nìkan ni òun fìṣẹ́ pọ́n rẹ̀ lójú. All I want you to do is just be loyal, okay? All right, ẹ̀yin náà mọ̀ pé láti. Oh my goodness, please. Ìwọ gan ṣé kò sound odd létí ẹ ni? Let me tell you something. Age is nothing but a number, okay? And tọkùnrin àtobìnrin bá ti jíjọ wà pọ̀ tọ́n bá ti love ara wọn gbogbo yòókù kékeré ni. I want you to take charge as a man. Stop gbogbo àwọn for instance ajáde ń sìn àwà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ó wá lo fún mi ṣé òun fi òpó máa wà embarrassing fún mi ni. Okay, ma try but oh sorry. My God. sorry I'm sorry o mọ̀ pé kò easy bákan díẹ̀díẹ̀ ni mo máa build the confidence yẹn. You need to start building the confidence now, okay? All right, mo ti gbọ́ orí tó kẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí lẹ́nu ìgbà tí mo mọ̀ ibi ìgbà tá a bá sọ pé áńgẹ́lì kan wọnú ayé mi ni like gbogbo nǹkan ti change. And I'm going to promise you one thing. Okay. As long as tó bá remain loyal kò sí nǹkan tí mi ò ní ṣe fún ẹ. Sórí ahọ́n tí wọ́n ń wò yẹn kò lè jábọ́ lọ́wọ́ ẹnu láéláé. I can never leave you. Alágẹmọ ti bímọ rẹ̀ náà alágẹmọ. Àìlèjò kò sọ̀wọ́ ọmọ alágẹmọ. My friend, shut up! Ìwọ aláìmoore ẹ̀dá yìí tó bá tẹ̀ fẹ́ ṣèrànù àjẹpẹ́rù eléyìí olóòórùn onídọ̀tí ordinary secretary tí mo mọ bó ṣe débi tó wà. orí tó kẹ́ please. Kò tiẹ̀ gbọ́rọ̀ ẹnu mi. My friend, shut up. If not, sori ti máa fọ́ bàtà mọ́ etí ẹ̀ máa di ni. Wá ṣe èrè burúkú olóòórùn yìí àti wọ yìí náà. Mo fẹ́ promise ẹ ní nǹkan kan. Àwọn òbí á fi ojú sunkún ẹ. Ọ̀gá ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi sọ fún wọn pé Sister Tinúkẹ́ ni wọ́n wà. Ọ̀gá. Baby. Madam. Ẹ bá mi sọ fún wọn pé Sister Tinúkẹ́ ni mo wà. Kò lè gbọ́ bẹ́ẹ̀ tó bá ti bí kò lè gbọ́. Ọmọ kò ṣẹlẹ̀. Tọ́lá nídà. Mo ń bọ̀.
Àlàyé kò sí time láti share time kí ló ṣe tó ń ṣe báyìí náà ọmọ jẹ́ ká lọ bú kíní ìṣó òun ló wà lórí ìjókòó dẹ̀. Wàlúmà kí ni kan tó ń sọ yìí irú wèrè tó ń sọ̀rọ̀ nípa yìí mo lè fún ẹ lófo wèrè alágẹmọ ni eléyìí ti pẹ́ ó ti jájà gan náà. ókè ìgbà tó ti wá jájà sí ṣé ká máa wòran ni ṣé bá máa bó ṣe wà yẹn adé ìdébẹ̀ adé bùsùn ọmọ ó ti jájà tipẹ́tipẹ́ àwọn tó wá gbéṣẹ́ fún wa aṣọ ni ká wá ṣeré ń bí báyìí ni. ọmọ kan tó máa ṣẹlẹ̀ nísìsiyìí jẹ́ ń wọ́n wèrè mi sórí dáadáa bá ti wọ́n wèrè mi sórí dáadáa ọlẹ́ a máa kì wọ́n lẹ́ sísìn. ọmọ tó bá máa fàbèrè ó máa jẹ́ létà tins o kíní ìbò ṣe wà yìí nǹkan tó kọ̀ jẹ́ wa ni pé kàkó débẹ̀ bùsùn kàlẹ́ gbé ó ti yẹ. ọ̀dọ́ ta lọ́mọ mi wà ń sìn báyìí ìbàlẹ̀ alágẹmọ jíjò ni ló jẹ́ kó máa gbaṣọ lọ́wọ́ gbogbo ayé. alágẹmọ ti bímọ rẹ̀ tọ́ àìmọye kùsàwọ ọmọ rẹ̀ o ọmọ. bèrè olóṣìwò lówó jẹ́ ká ṣe kó tá a máa ṣe. ọmọ yàrá eléyìí ti dìde o eléyìí ti dìde o. ṣé o ti rí nǹkan tí mo sọ fún ẹ sìn ṣé o ti rí sìn ní sùúrù olóṣìwò. àmàtẹ́ ilẹ̀. ayé aláyé ayé tàkà tí kò kún ọ ayé ilé ayé ilé asán. ìwọ náà mọ̀ pé èèyàn ló gbé mọ̀gúdù dégbò kó tó dòrì ṣàkúnlẹ̀ bọ̀ tí ò bá sí èmi ṣé ọmọ àlè Démiládé yẹn lè débi tó dé nsìn débi pé mi ló fẹ́ máa fi lajú. Ṣé èmi ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ èmi ò understand nǹkan tó ń jẹ́ love even nínú dictionary mi kò sí nǹkan tó ń jẹ́ love nínú ẹ̀ ṣé wàá rí tèmi tún máa ń kọ mi ìkọ́ ní nǹkan tó ní ṣe pẹ̀lú love ìwọ ló máa ń sọ pé love mo ti sọ fún gbogbo àwọn ọmọ kéékèèké wọn láyé lọ́wọ́ gbogbo àwọn boys kéékèèké wọn ní life. ọ̀rọ̀ love tá à ń sọ yìí náà lọ́lọ́run fi dalẹ̀ ayé tí ò bá sífẹ̀ẹ́ èmi àti ẹ̀gbọ́n ò lè jọ rẹ̀ òun kàn fẹ́ joyè abáramú oore jẹ oore pẹ́ àṣírí ẹ decide láti gbàgbé. orí tó kẹ kí gangan ló fẹ́ kí n ṣe fún ẹ. sórí bí inú ṣe ń bí mi mo fẹ́ kó bá mi sack àwọn méjèèjì ni ṣó mọ̀ pé toró níṣẹ́ lọ́wọ́ ó ń rí change díẹ̀díẹ̀ ló ṣe decide láti máa live large toró wá live large yẹn ló ṣe feel pé èmi ló yẹ kóun fi làjú. Nevertheless, anything tó bá fẹ́ kí n ṣe fún ẹ ni màá ṣe fún ẹ yẹ kó trust me now you know I will do anything for you. Thank you. All right, you take care of yourself. Má ro nǹkan kan o. Èmi. Ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ tí ò bá ní ẹ̀kọ́ tó rò kó lọ ṣáà kó jí rẹ̀. Okay dear, go take care. All right. Kò ní lovely day. You too. Tí ẹyin adìyẹ ò bá fọ́ òròmọdìyẹ ò lè wáyé o ẹni ní mú ni mọ̀ ni èèyàn ló mú ni mọ̀ ni mo sọ pé o gbàgbé wípé orí tó kẹ́ ló jẹ́ kí n mọ̀ ẹ́. mi ò gbàgbé mà gbogbo ìgbà náà ni mo dẹ̀ máa ń wùwà pé mo mọ oore pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ pé tí ò bá sóhun kò ní sé mi. As a matter of fact tí o bá ń ṣe wípé a mọ importance ẹ nínú ilé iṣẹ́ yìí and kò ń ṣe pé wà important tó yẹn náà but because of your hard working akátó gbégbá o ti mọ àkókò láti gbé if not for that mo máa ní kàn sack ẹ ni but I'm not gonna do that. Okay, thank you so much ma. Ṣorí lady tí mò ń wò lẹ́gbẹ̀ẹ́ yìí I want her appointment terminated with immediate effect. Okay, ma. Ejo, what have I done? Kí ni mo ṣe? Demilade àbí kí lorúkọ ẹ? Yes, ma. Demilade, ma. Mo sure pé tí ò dùn ẹ́, ó dẹ̀ gbọ́ àwọn tí mo sọ dáadáa. Very clear. I want to sack with immediate effect. I have nowhere else to go. Ejo, nítorí Ọlọ́run mi ò ṣe kankan ẹ sọ fún wa. I didn't do nothing, please. Madam. Get out! Get out!
ṣọ́ọ̀pù ò ní fẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀. Mi ò fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ mi ma. Now do as I said. I'll do that ma. Thank you so much. Eégún pẹ́ lóde ó fètè òkè sọ̀rọ̀ wọ́n ní bàbá bolo tí ń bọ̀ ó ní ọmọ kí ló máa ṣẹlẹ̀ báyìí. ọmọ kò tí ì yé mi náà. kò yé yín báwo ẹjọ́ ilẹ̀ tún fẹ́ máa tò. ibà ó ibà ibà lálágẹmọ́jú ń jò ní ló jẹ́ kó máa gba gbogbo aṣọ. síta ó ti lè máa kú olè ìwádìí mo lè lè má ìtorí olówó. Ìwọ náà mọ̀ pé mo try lórí ọ̀rọ̀ ti bí sẹ́yìn. Ìwọ náà ṣàfojú ara rí nǹkan tó ṣẹlẹ̀. Orí pé díẹ̀ ló kù nǹkan yóò bá fẹ́ tèmi náà. Wọ́n ilé ìtọ́rọ́ lé tó wá ń ṣẹlẹ̀ yìí ló tó wá peléke o. Tọ́rọ̀ ló tàwa ẹ̀dẹ̀ ṣe rí nìyẹn. Àwọn landlord tí wọ́n bá ti rówó the next step tó máa take náà nìyẹn. Níbo ni mọ́mí wà ń sìn? Wọ́n ti kó lọ sọ́dọ̀ àbúrò wọn tó ń gbé Ṣàngó. Ìrákùndé nìyẹn ń gbé pẹ̀lú ọmọ mẹ́rin. Èmi náà tún lè kó lọ bá wọn bẹ́ẹ̀. Kí n máa wo ṣọ́pọ̀ rẹ̀ mi mo sùn lánàá ó ti sú mi. Mi ilẹ̀ fẹ́ ṣaṣẹ́wó. Ẹ wo Ọlọ́run tí ẹni jẹ́ ní ìta láṣẹ́wó tẹ̀sán yẹn. Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣaṣẹ́wó because àwọn tó ń ṣaṣẹ́wó yìí náà wọ́n máa kó àrùn kan àbí kejì. Ọlọ́run tí ẹni jẹ́ kẹ́ ṣaṣẹ́wó. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé for the meantime bóyá kẹ́ ọ̀rá wa pẹ̀lú one bíbáyìí and thank God pé mi àti yín àti mọ̀ wá ara wa. So tí bá ń lọ sí shop náà máa mú yín dání kò ní dàbí pé everything wà bọ́rin sí mi ṣe gbọ́. Anyway kò sí any problem lórí yẹn. Thank God pé òun ní yàrá tiẹ̀ ìwà àti ìjọ máa wà nínú room tọ̀dọ̀ tiẹ̀. But just take it easy because tó ṣe ń sìn pé èmi kì í máa ń wọlé ẹni tó bá It's okay, huh? It's okay. Please. Ọ̀gá inú ń bí bàbá ọmọ ó gbé ọmọ ẹ̀ ó sọ sínú tí inú òun bá rọlẹ̀ tán tó bá padà sí ìdènà tó sọmọ ẹ̀sìn ṣọ́mọ ti dérú. Tí ó bá ń ṣe wípé kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé bí ìwọ náà bá ṣe lóòzì iṣẹ́ ènìyàn ṣá. In fact tí n bá ní ọ̀rọ̀ orí tó kẹ́ òyà mi lẹ́nu irọ́ ni mo pa. Kàkà kó rọ̀ lára ẹ̀ ojoojúmọ́ ló máa ń fi peléke sí pẹ̀lú àwọn ìwà ìbínú ìwà gbéraga yìí. Eré mà ni mo kọ́kọ́ pé òbílí pé sí òun jẹ́ kí n understand pé ká ní kò ń ṣe pé mò ń múṣẹ́ mi bí iṣẹ́. Ká ní kò ń ṣe pé gbogbo akíkanjú mi lórí company wọ́n rí pé àsìkò ìgbà tán fi mí jẹ nǹkan tí mo jẹ wọ́n rí pé mò ń tẹ̀síwájú dáadáa mo dẹ̀ ń jẹ́ kí ilé iṣẹ́ yìí máa gbèrò sókè sí. Mo bá máa lose iṣẹ́ mi lóòótọ́ máa ní. Mi understand ọ̀rọ̀ nǹkan tó dẹ̀ ń bá mi fà ìkẹ́rẹ̀ rẹ̀ àárín mi àti ó ṣàmọ́mọ́ yìí dáadáa ṣé mò ń fẹ́ ni. Kò sí nǹkan tí mi kí n kó sẹ́nu kó fi sọ fún báyìí nǹkan tiẹ̀ báyìí òun ló máa ń yé. Sọ̀rọ̀ mi pé gbogbo rẹ̀ tó ṣe fún mi ó ṣe oore ó jókòó tì náà ni ó tún jẹ́ kí n understand pé gbogbo nǹkan tí mo dà ní company lónìí òun náà ni kí ló dé táwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ni. Kí Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe torí pé àwọn àgbàlagbà máa ń sọ ọ̀rọ̀ mi ń gbà mí wọ́n á ní bí inú ṣe ń bí asẹ́ inú ò gbọ́dọ̀ bí kòkògì torí tí inú bá bí kòkògì yẹn ẹlẹ́kọ̀ọ́ ò ní rí dà ẹlọ́kọ̀ aburú dẹ́ni kò ní dá lórí wa lágbára Ọlọ́run àmọ́ má jẹ́ kí a fi ọ̀rọ̀ ẹlẹ́sọ̀rọ̀ láàrin èmi àti ẹ torí ńgbà mi wá sọ pé torí ọlọ́gbọ́n lèèyàn ṣe ń gẹ irun wọlé dáadáa tí ò bá ń ṣe wípé ìwọ gan nǹkan tó fẹ́ jẹ tí ò jẹ́ kó gbọ́n ṣé gbogbo wa ò mọ̀ pé orí tó kẹ́ jù ẹ lọ lọ́jọ́ orí ni. torí ńgbà mi ojú kòkòrò máa ń tìyàn kọjá kádàrá èèyàn náà. Ọ̀rẹ́ ṣorí nǹkan tó ń sọ yẹn wá rí bẹ́ẹ̀ o
tí mo ṣe wáyé ọ̀dọ̀ mi nìkún wà o tí mo bá yọ ṣọmọ pé màá mọ̀ ọlọ́run ọba lẹ́lẹ́rìí mi fine orí tó kẹ́ jù mí lọ ṣùgbọ́n ọlọ́run ọba mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìfẹ́ tí mo dẹ̀ ní sí orí tó kẹ́ kò kí ń ṣe ìfẹ́ ẹ̀tàn rárá problem ẹ̀yẹ kan ṣo tí mo ní náà ni ọ̀rọ̀ bínú tó wà nílẹ̀ yìí gbàgbé èjì ò ní nǹkan kan ṣe ọ̀rẹ́ mi nǹkan tó ní nǹkan kan ṣe gangan ni pé ṣé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ra yín mo lọ́ọ̀fẹ́ ọlọ́run ọdún mélòó náà ló gbà lọ́mí bóyá pátápátá àgbọ̀dún méjì lọ́wọ́ mi ìbínú ẹ̀yẹ kan ṣe náà nìkan ṣe ní problem tí mo ní ọlọ́run. ó ga ọ ó tọ́ ní èjò ní nǹkan kan ṣe nínú pé a nífẹ̀ẹ́ ara wa àmọ́ ọlọ́run tó dá wa kọ́ wa mọ́ ṣe. ṣé bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yẹn ọmọ ọlọ́mọ tó fẹ́ lé wọ́n ti lè fine ààrẹ aṣáàdẹ̀ ti wálẹ̀ sí tí bá sọ́mọ́ ẹ̀kọ́ ọmọ yẹn ti pè mí láàárọ̀ tó ń sunkún pé kò síbi tó ń fẹ́ lọ kò sí nǹkan tó ń fẹ́ ṣe mọ́mí kò sí nǹkan tó fẹ́ jẹ wọ́n rọ yín ti ẹ̀pọ̀ mímú lè má gbé sórí. sórí gbogbo ìgbà láyé kí ọlọ́run ọlọ́jọ́ ẹni kó má fi àtijẹ àti mú wa síbi tó ṣòro àbí kó fi lé ọmọ ènìyàn lọ́wọ́ tó bá fi kọ́kọ́rọ́ ayọ̀ wa lé ọmọ ènìyàn lọ́wọ́ tínúbà bí ó lè sọ sódò òkun. àfàìmọ̀ kó má san sómi lóòótọ́. kí ló wà ní ọ̀pá lè ṣe wá ọ̀rẹ́ kò sẹ́gun tá a fẹ́ ṣe. àwọn aláṣẹ tó jẹ́ pé àwọn gangan lọ́ṣà tọkùn wa láfi di nǹkan tá a dà níbí wọ́n ti ní nǹkan táwọn fẹ́ ní ìbílẹ̀ ti ṣe jẹ́ ká kúrò lórí ẹ̀kọ́ ọ̀rẹ́ àmì ń bára sí ọ́fíìsì. bó lọ sá lọ ẹgbẹ̀rún sàmù ẹ níṣe ni kò lè sàmù Ọlọ́run lọ́wọ́ ìwọ sì rí mẹ́rin nínú ilé yìí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ọbẹ̀ kì í mì nìkan àgbà ṣó wá rí inú tó bá gba ọmọ ó ti di dandan kó gba oró èkó ló tí wọ́n ń wò yẹn ó lè gùn bí ejò bọ̀ oró tó wà nínú àwọn méjèèjì ó jura wọn lọ èmi ni wọ́n bá du ọkọ sórí ìgbésí ayé ẹ àwọn tó ní ẹ wọ́n á tú wọn ò ní rí tú as a matter of fact tó ń bá fẹ́ dé gan wọn ò ní rí dé wọ́n á wá béèrè lọ́wọ́ ìwọ gangan fúnra rẹ̀ wípé ṣo wáyé rí wàá sọ fún wọn pé ò rántí nǹkan tí máa fi ojú ẹ rí àwọn tó bí ẹ wọ́n á fi ẹ pa ò ní ṣe bẹ́ẹ̀ pé. èyí tí ó pa mí màmá jẹ́ kó wù mí o òwúrọ̀ ọ̀sán alẹ́ mi. ẹ̀gbọ́n mi ṣé lóòótọ́ ni pé mo ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún sinmi. òótọ́ mà ní àmọ́ a kì í pè bẹ́ẹ̀ yẹn àmódi la máa ń pè ó rí gbogbo aráyé ti rí ọ nírìí pé àwáyé má jọ nǹkan ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ àmọ́ nígbà tí Elédùmarè sì ti pa ọ̀rọ̀ náà dà tó ti sọ ẹ́ di ẹni yìí kí la tún fẹ́ máa rò lọ. ẹ̀gbọ́n mi ẹni àmódi náà ń pè mi ò sinmi ẹ má tàn mí n tá a mọ̀ lámọ̀ nǹkan tá a bá mọ̀ á mọ̀ náà nìyẹn gbogbo wa la mọ̀ pẹ́ni tó ń ṣọṣẹ́ ọ̀gbọ́dọ̀ pọ́n wọ́lá ẹ lámùdí ló ń ṣe mí mi ò sí rí àìsàn tó ń san toríkọ rẹ̀ kì í san tí mo bá bínú tí mo pariwo mọ́yàn wọn ló tún ti sọ mí wò tí mo bá dẹ̀ rẹ́rìn láàrin jù wọn ló tún ti dé sí mi ẹ bá ti fi mí lẹ́ kí n kúkú bá bẹ́ẹ̀ kú. a ní o má sọ bẹ́ẹ̀ mọ́ ṣé wọ́n gbọ́n ju ọba òkè lọ ni o ò tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ pé ìdùnnú tàwa nípa tiẹ̀ tún rí ẹ wò báyìí inú wa dùn ní gbogbo mọ̀lẹ́bí dẹ̀ ní nínú wọn dùn pé àwọn rí ẹ léèyàn gidi ṣé wàá rí gbogbo ètò ìsọ yẹn èèyàn kó lọ́kàn sí gbogbo mọ̀lẹ́bí nínú wọn dùn pé o ti padà sálàáfíà kódà mò ń dúpẹ́ lọ́wọ́ ọba mi òkè ọba tí ń ṣòjò tí ń ṣọ̀dá tọyẹ toru tí kì í ṣẹ̀yìn ọ̀run tó gbé ẹ padà sí ipò àtàtà tó wà yìí lágbára Ọlọ́run irú ẹ̀ ò ní tọ́ sí ẹ mọ́ kò sì ní tọ́ sí mọ̀lẹ́bí wa mọ́. ẹ̀gbọ́n mi kí ni nǹkan tó ṣẹ́kù fún mi gan èyí ọmọ mi ò ní láyé mi ò lóbìnrin mi ò níṣẹ́ gọ́gọ́ ẹ bá ti fi mí lẹ̀ kí n bá bẹ́ẹ̀ kú. má rò bẹ́ẹ̀ nǹkan sì tún ń bẹ nínú nǹkan tí kò sí ìdí nìyí ẹni tó bá ti kú òun ni tiẹ̀ tán o wò mí èmi ò bẹ̀ ẹ́ wáṣẹ́ ní ní tó jẹ́ pé mo sì ti kẹsẹ̀ sí ó sì dá mi lójú pé yóò bọ́ sí i gbogbo àwọn tí wọ́n wá ń lérò yìí pé wọ́n ń sá fún ọ àbí wọ́n mọ ọ̀rọ̀ nǹkan míì nípa rẹ ó dá mi lójú pé gbogbo wọn ni wọ́n tún wá padà súnmọ́ ìwọ náà sì mí láwo nígbà tó bá yá. ẹ̀gbọ́n mi ọwọ́ tí mi ò rí tìbà kù when I was still very young owó tí mi ò rí fún ẹbí kankan
nígbà tí mo wà lábarapá tí energy ń brew nínú mi gangan ṣé mo rí nǹkan fẹ́ bí kankan. ẹ bá fi mí lẹ̀ ẹ bá jẹ́ ń kú bẹ́ẹ̀ ẹ bá jẹ́ ń kú bẹ́ẹ̀. ó mà ṣe o ti gbàgbé òwe àgbà tó ní bá òkú ìṣe òtán ẹni tó bá kú ìní tiẹ̀ tán. ẹ bá ti fi mí lẹ̀ o. Mr. James. Yes ma. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mr. Àràwọ̀ yìí wọn ọ̀nà máa tọ̀ ẹ bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn ó ti ń sú wa ẹ bá wá nǹkan ṣe sí. Dóná Ìràwọ̀ jọ sọ fún mi kí ni problem ẹ̀nà tó ń fi ń complain ẹnu lé. ẹ wò ẹ máa gbọ́ mi ọ̀gá ṣe rí lótìtọ́ ni mo sọ fún àǹtí Tọ́lá ní wípé ká má máa rán mi iṣẹ́ inú òrùn mọ́ ṣe rí tán bá ti rán mi iṣẹ́ inú òrùn báyìí ọpọlọ mi máa ń yọ ni ó máa ń yọ ni ó máa ń yọ ni ṣe lótìtọ́ náà ní kí n bá wọn ra recharge card wọ́n dárúkọ nẹ́tíwọ́ọ̀kì yẹn fún mi ìgbà tí mo dé ìmí mo rà fún wọn ni ọpọlọ mi ló ń ṣiṣẹ́ kíṣẹ́. Mr. James ṣẹ́yìn náà ti rí ara ìdí tí mo ṣe pè yín wá gateman wa yìí mi ìṣọ́pàá máa lè rò pẹ̀lú ẹ̀mọ́ ó ń act funny gan seriously. Mr. James ẹ ṣàmọ̀ mi dáadáa pé mo ń gbé two bedroom flat tó wà ń bẹ́ẹ̀. Of course mo mọ̀ yẹn. ọ̀rọ̀ Ìràwọ̀ yìí ó ti sú mi pátápátá can you imagine pé mo rán àbúrò mi iṣẹ́ lálẹ́ àná kí ló ṣẹlẹ̀ sí lálẹ́ àná. Mr. James Ìràwọ̀ fìyà jẹ mí gan lánàá ẹ̀gbọ́n mi rán mi iṣẹ́ ó dọ̀bdẹ́ mú mi sọ́nà ìgbà tí mò ń bọ̀ nílé àwọn ọlọ́dẹ pàdé mi lọ́nà wọn níbo ni mò ń gbé ń dẹ̀ mú wọn wá sílé ìgbà tá a máa dọ́dọ̀ Ìràwọ̀ ẹ lè believe pé Ìràwọ̀ dín náà yẹn pátápátá wọn náà ò rí mi rí níbi tí mo ti ń gbé for the past 2 months. can you imagine. Ọlọ́run àfìgbà táwọn yẹn wá mú mi lọ tó ní kí n kiri mọ́mọ́ yín ẹ lè believe pé mo kiri mọ́mọ́ yín látàlí àná dàárọ̀ yìí ni ìgbà tí mo dé bíbá yìí láàárọ̀ yìí Ìràwọ̀ tó pàdé mi wọn ni káàbọ̀ o kíníkan kújọ́ mẹ́ta o ó já mi lẹ́nu gan Ọlọ́run. Ìràwọ̀ ń gbọ́ o tún dìnnà èèyàn ó sọ pé ò mọ̀ rí. ẹ wo ọ̀gá mo tún lè sọ sí yẹn náà ẹ wò bẹ́ẹ̀ ni kí ni ò tiẹ̀ yé mi náà mọ̀ ṣe nígbà tí ọlọ́dẹ mú wọn wá lótìtọ́ ni ṣe rí mo rí wọn wọ́n ga báyìí ṣe nígbà tí ó wá di àárọ̀ ọjọ́ kejì tí máa rí wọn wọn àjú báyìí lọ mọ́. ó dà pé ti ya wèrè èmi ni mo ga lálẹ́ àná tí mo kúrú lẹ́nìí ó ti ń gbá lórí yín àbí. Mr. James ṣẹ́yìn náà ti rí pé nǹkan tó ń ṣe wọ́n ò fara hàn ẹjọ́ ẹ ti dìbò àwọn nǹkan ṣe fast a ní ìdẹ́ lómi ẹjọ́ torí Ọlọ́run. Mr. Demilade ṣe rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ ṣe rí as soon as possible mo máa wá solution sọ̀rọ̀ mo máa bá yín wá ẹlòmíì ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. All right, thank you. ẹ bá wa ṣe kó ẹ change wọn yìí o. ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn. wọ́n ti mọ tán máa ṣe ọ́ níbí náà máa ṣì wà. orí yìí ti bú. Ìràwọ̀ dúró nú ṣé ìkà ni mo ṣe fún ẹ tí mo fi bẹ́ẹ̀ wá aṣẹ́ sínú ilé yìí ni jọ sọ fún mi bẹ́ẹ̀ náà lọ tún sọ pé o kì í dúró lẹ́nu gate pé fúnra ara àwọn ló máa ń ṣí gate ń gbọ́ kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ti kàkọ́ ọ̀gá ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí ṣe rí mi ò ń kúrò lẹ́nu gate ó kàn jẹ́ pé mi ò kí ń kúrò lẹ́nu gate àmọ́ bí ilé kejì ilé kẹta ilé kẹrin ibẹ̀ ni máa ń wà ní. ilé kẹrin ilé kẹta ló ń wà ṣé wọn náà gbọ́rọ̀ tó ń sọ ṣé ibẹ̀ lọ ti ń sọ sálárì ẹ. ṣẹ̀dẹ̀ enjoy movie ṣá. mo enjoyable bí n pa mí. ẹ wò ẹ má bẹ̀yìn èmi náà sọ oúnjẹ lọ́wọ́ ni mo ṣe fẹ́ rán sínsìn ẹ kàn jẹ́ kó ṣe bí abi 10 minutes ẹ má wọ̀rọ̀ ẹ kì í bá yín gẹ̀ tó. Oh, very nice lady. ṣe mọ̀ wípé tíyàn bá fẹ́ mú mi tíyàn bá fẹ́ kó wọ èèyàn lára dáadáa ibi àárín orí báyìí òun ló máa ń da kí n kí lè ṣe ní ẹdún sí mi lára nínú àwọn kí lè ṣe ògbélé fún sí. kí ló ṣe yẹta rẹ ń gbọ̀n báyìí kí ló dé òun ojú oúnjẹ lọ sọ́n fún oúnjẹ ṣì yẹn ní dáńdọ̀ sọ̀rọ̀ jọ ojú mi kò sọ fún yín ṣé wọ́n fún oúnjẹ ṣì yẹn wàá jẹ láàárọ̀ wàá jẹ lọ́sàn-án wàá jẹ lálẹ́ gbogbo ẹnu orí ló fi ń tóbi sí orí ìlú ló fi ń tóbi sí ṣé o jẹ́ kí wọ́n sọ fún yín ṣé ọkọ mi sọ pé last week pé yàrá dùn pé boyfriend mi right tí mo sọ pé break out mi ṣó ti gbàgbé ni you cannot forget no ní sùúrù ṣó fẹ́ mọ mi sí. Mr. Demilade lórí ọ̀rọ̀ tèmi àti yín sọ nípa gateman tuntun yẹn gateman tí mo bá yín get rè Mr. Adeleye Yekini lórúkọ wọn Mr. Adeleye Yekini ẹ̀mí ìtọ̀gá yín Mr. Demilade. ẹ ká sọ sá. Mr. James mo máa fẹ́ ní problem pẹ̀lú ẹni tí ẹ gbà wá because èmi mi kí n máa ń like láti ṣiṣẹ́ pẹ̀lú àgbàlagbà especially tó bá ti dàgbà dérú level báyìí torí kò sí tí mo ṣe máa lè control wọn tó ṣe wù mí ẹ̀yin náà mọ̀ pé ó ní complaint ta ní lórí ẹni tó ń ṣe gateman tẹ́lẹ̀ ká tó decide pé kẹ́ bá wà wẹ́lò mi but ẹni tẹ́ wàá mú wáyé ti dàgbà jù I'm sorry. Sir, I am so sorry to cut in sir. ẹ wo mi ò kí ń ṣàgbàlagbà bẹ́ẹ̀ yẹn náà I am still very agile and strong. Màá dẹ̀ wà hard working.
ibi tẹ́ bá fi mí ṣọ́ náà ni máa ṣọ́ láti máa keep gate yín. I am promising you right now, sir, wípé màá ṣiṣẹ́ very hard. Ẹ jọ̀ọ́, ẹ gbà mí. Sherry Mr. Demilade, ó yẹ kẹ́ ti mọ̀ mí lánàá kó tó dé ni o. Èmi gẹ́gẹ́ bí agent yín, kí tó lè mú èèyàn wá bá yín, máa ti gbá research mi, máa ti ṣe findings mi lórí wọn. Sherry bàbá yìí bó ṣe wà, he is hardworking, diligent, and most importantly, sir, Sherry máa yìí bó ṣe wà, he plays by the rule. Ibi tẹ́ bá ní kí wọ́n dúró sí báyìí, ibẹ̀ ni wọ́n máa dúró sí. And mo fẹ́ sọ nǹkan kan fún yín. I personally mo lè vouch fún bàbá yìí. Ṣé ti understand? So ẹ bá mi gbà wọ́n. All right. No problem, Mr. James. Ẹ̀yin náà ṣàmọ̀ pé tó bá wọ ọrùn yín ló máa wà. Kò sí wàhálà bàbá, ojú ló ń rojú ṣàánú, but èmi ò kàn ní fẹ́ kí á jà ẹjọ́ torí Ọlọ́run. Àwọn nǹkan tó bá yẹ kẹ́ ṣe, ẹjọ́ ẹ ṣe lásìkò tó bá yẹ kẹ́ ṣe. Ṣé gbọ́? Thank you very much, sir. Sir, please, when do I start work? Ẹ lè bẹ̀rẹ̀ anytime from tomorrow. Thank you very much, sir. Dìgbòlù yìí dìgbòlù èèyàn kó máa jẹ́ ká máa já tòótọ́. Èmi mo ti bá dún ní gangan ní ilẹ̀ o, mo ti dá láàárọ̀ ọpọlọ. Ayé mi ti bàjẹ́ o. Títí yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Bọ́dá mi, àǹtorí tó kẹsàn-án bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ wo nǹkan tó wá sọ ẹni ẹlẹ́ni dà. Ìwọ ló. Just take it easy, please. Ẹkún tó ń sọ yín kọ́ ni solution. Take it easy. Mo ti gbìyànjú gbogbo agbára mi láti bá orí tó kẹ́ sọ̀rọ̀ pé tó bá jẹ́ pé òun ló wà nídìí ọ̀rọ̀ yìí. Mọ nǹkan tó ń sọ fún mi ni pé òun mọ nǹkan kan pa ẹ̀. Ìjú ìwé mi bá ti orí tó kẹ́. Ibà mi bẹ̀ wọ́n ẹjọ́. Ìjọ torí Ọlọ́run ẹkún tó ń sọ yín títọ́. Tó bá jẹ́ orí tó kẹ́ náà ló wà nídìí ọ̀rọ̀ yìí, èmi mọ̀ pé Ọlọ́run lágbára jùlọ. Please. Tí bá rìnrìn jù, wà ló tutù dé sí lára. Tí bá pariwo sọ̀rọ̀, wọ́n á ní kíní yẹn tún ti sọ́wọ́. Èmi ọ̀rọ̀ ló wọ́n ti ṣe sí. Àbí aṣá ti gbìyànjú gbogbo agbára wa. Owó hospital tá gbé ẹ dé. Nǹkan tó ń sọ náà ni pé àwọn orí nǹkan kan tó ń ṣe tó sọ pé lóòótọ́ kò kí n ṣojú lásán. Bọ́jọ́ nígbàgbọ́ pé kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe, ṣùgbọ́n. Mo fẹ́ máa lọ sọ́dọ̀ mọ́mì mi. Torí wọ́n pè mí wọ́n lára àwọn olówó ìyá. Wọ́n ti gbé wọn lọ sọ́dọ̀ olórí ẹbí. Tí bá lọ bá wọn bẹ̀bẹ̀ tèmi ló bá débẹ̀. Mo rí solution sí nǹkan tó ṣe mí. Ṣé mo dúpẹ́ jù? Bá mi bá ti rí kẹfẹ́ jù. Èyí ohun tí wọ́n bá gbé ẹ lọ, ọ̀nà máa jẹ́ kó rí ìtọ́jú. Hello, Momsi. I'm fine. Ẹ̀yin kọ́ sẹ́yìn náà wà dáadáa. Tọ́lá ni wà ó wà ní living room tẹ. Mọ́mí ilé ìtẹ́fẹ́ wa ṣé kìí tún ṣe ọ̀rọ̀ yẹn lẹ́sìn fẹ́ wá bá mi sọ. Èmi ò tí ì rẹ́dí, mo ti sọ fún yín. Àdúró dè nílé ẹ máa bá wa, ẹ bá wa lé. All right, ma. Love you too, mom. All right, ma. All right. Demilade, lóòótọ́ ló jẹ́ wípé torí ìrìbọn la ṣe máa ń ṣoore. Kò dẹ̀ sí èèyàn tí wọ́n ṣoore fún lóòótọ́ tí kò níbi tí ọpẹ́. Ó ṣé ọ̀rẹ́ mi, sórí Ọlọ́run ọba tá à ń sìn gan, ọpẹ́ ló ń jẹ. Ó ní gbogbo oore tóun bá ṣe fún wa ká ṣáà máa dúpẹ́ ni. Àti wípé tí mi ò bá ṣe gbogbo nǹkan tí ó fẹ́ pé mo ṣe, Ọlọ́run á gbẹ́lòmíì dìde láti ṣe. As a matter of fact, Ọlọ́run lè gbé òkúta dìde láti ṣe. Èmi ò dẹ̀ gbàdúrà wípé kí Ọlọ́run fi òkúta rọ́pò èmi. So kò sí big deal ní gbogbo nǹkan tí mo ṣe. Tí ò bá wá ṣe wípé torí gbogbo nǹkan tí wọ́n náà ń bá mi sọ àti pé Ọlọ́run gbàkóso ayé mi,
ṣé èmi náà máa wá di ẹni tó ládé lórílẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ náà so àwọn nǹkan tó fẹ́ pé mo ṣe fún ẹ èyí tó bá jẹ́ ṣẹ̀nu ẹ mo fẹ́ kó dáríjì mi. Anyway mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan boss mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà bọ̀ ìtọ́ wájà àkọ́kọ́ tó jẹ́ èyí tí inú mi dùn sí let me say congratulations fún ti adé orí tí Ọlọ́run ti ṣe fún ẹ I'm really happy for you Ọlọ́run ọ̀dẹ̀ ní jẹ́ kí adé orí náà Ọlọ́run ní jẹ́ kó ṣì dànù lágbára Ọlọ́run inú mi dùn gan and I can see you're a changed person now mo rí pé ìyàtọ̀ ti wà gan. Oh, she is. I'm sorry Ọlọ́run ti gbàkóso Ọlọ́run ti gbàkóso afáàn èmi ni mi ń jẹ́ kí boss gbádùn lóòótọ́ tí mo máa ń disturb from time to time pé mo ní láti rí ẹ ó mi kí n fojú mi rí ẹ lẹ́ẹ̀kan sí kí n lè bẹ́ẹ̀ torí mi ò fẹ́ fi ojú olóore mi gúngi mo mọ̀ pé wọ́n gangan ni màláìka tọ́lọ́run lò nínú ayé mi torí olóore mi ló jẹ́ thank you so much mo dẹ̀ tún fẹ́ kó sọ jáde kí ẹlẹ́dàá èmi àti ẹ̀nà kó jẹ́ lẹ́rìí pé o ò bínú sí mi rárá. Ọláì mi ò bínú sí ẹ mo ti forgive ẹ láti inú ọkàn mi as a matter of fact èmi ló yẹ kí n máa bí ẹ sìn pé ṣé o ti forgive me. mélòó lára tèmi mo bínú sí ẹ mi ìfìgbà kankan bínú sí ẹ rí torí pé mo gbà pé kí ọlọ́nkọ ṣe dá ẹ ló ṣe mú wá tiẹ̀. Thank you so much. Oh, please. Stop it. Nǹkan tí máa sọ fún ẹ nìyẹn. Bọ́bọ́ ẹ̀ máa embarrass. Ta ni ẹ o? Ta ló wà ń bẹ̀? All right, ma. I am opening the gate now, ma. Ẹ ká sí náà. Ọ̀gá Adémiládé wà lókè. Lélẹ̀. Èmi ni gatekeeper tó ń ṣẹ̀ṣẹ̀ gbà síbí. Alágẹmọ. Madam ṣé mo mọ̀? Madam mama. Ọ̀gá Adémiládé. Mọ́mì. Mọ́mì. Ẹ̀dẹ̀ dídé. Mọ́mì. Mọ́mì. Wọ́n ti lajú. Mọ́mì kí ló ṣe yín? Mọ́mì ti lajú. Mọ́mì kí ló ṣe yín? Kí ló ṣe yín tẹ́ ṣe ṣubú bẹ́ẹ̀ yẹn? Torí ẹ̀ ni mo ṣe sọ pé kí ẹ má máa rìn nínú oòrùn. Mo dẹ̀ sọ fún yín pé kí n wá gbé yín ẹ sọ pé rárá. Ẹ ti dẹ́rù bàbá náà mọ́mì. Demilade, Ọmọ́tọ́lá ni. Mo ń dá yín lóhùn. Ta ni ẹni tó ṣí gẹ̀ẹ́tì fún mi? New gateman ta ṣẹ̀ṣẹ̀ gbà ni. Bẹ́ẹ̀ni, gateman ta ṣẹ̀ṣẹ̀ gbà ni ẹ̀ mami. Alágẹmọ. Alágẹmọ ni gateman lè tẹ ṣẹ̀ṣẹ̀ gbà. Bẹ́ẹ̀ ni mami, gateman tá à ń lò tẹ́lẹ̀ òun fún wa ní problem so wá dé sọ fáwọn company wọ́n dẹ̀ bá wa get gateman ni ṣé ní problem pẹ̀lú ẹ̀ ṣé láìkẹ́ ni. Ayé máa kéré gan-an. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí ogun bá jẹ lọ ọgbọ̀n á máa jẹ bọ̀. Àwọn náà tún ní tá a bá rìn àá débì kan bí kan a máa débì kan bí kan tó ti ń fòdó ìbílẹ̀ jẹun. Àsìkò tó tí máa dọ́dọ̀ Adéòtì tàdé máa ró lórí ẹbí. Mọ́mì, ta ló ń jáde òtí, ta ló ń jó lórí ẹbí? Ta ló ń jó lórí ẹbí, ta ló ń jáde òtí? Mami ẹ wò ṣe gbogbo ilé ṣé ká máa gbé yín lọ sí hospital? Ẹ ti ń dẹ́rù bà wá o. Àyànmọ́ ní kádàrá, orí ló kú mọ́ bí a ti sùn. Ayé ń sáré láàlàá, wọ́n gbàgbé ọjọ́ àti sùn. Alágẹmọ. Dádì ẹ wo ẹjọ́ ẹ ṣàánú mi. Ègún yìí ẹ bá mi wá bẹ́ẹ̀ ṣe máa rí kúrò. Ìgbà tẹ́ ti sọ pé ara mi ló wà. Ẹ ṣàánú mi kí yẹ mo tẹ́ bá tẹ̀ bá mi wá nǹkan ṣe sí báyìí ọkọ mi gan á gbádùn mi gẹ́gẹ́ bí ìyàwó mi gan á gbádùn ibùjókòó mi. Màá lè pọmọ ránṣẹ́ ẹjọ́. Ẹ wo ẹ̀gbọ́n mi èèyàn níná kọ́lé kó máa fọwọ́ kó mi o mo ní yín lẹ́gbọ̀n
ẹ̀mẹ̀wé ẹ̀mẹ̀gbò ẹ̀mẹ̀nógún ẹ ṣe gbogbo ẹ̀ ṣó wá yẹ kí ìyá máa jẹ̀mí àti ìyàwó mi báyìí ni lóòótọ́ ara ìyàwó mi lè gún wà kí ni ta máa ṣe tẹ́ fi máa pa ègún yìí rẹ́ ìyẹn ni kẹ́ bá wa ṣe. kò sí ní tó ṣòro ṣe fẹ́lẹ́dùmarè torí tí babaláwo bá ló dọwọ́ Ọ̀fà Ifá wípé dọwọ́ Ọ̀rúnmìlà bàbá wa ló dọwọ́ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ó wípé dọwọ́ àwọn àgbààgbà bàbá wa ló dọwọ́ àwọn àgbààgbà àwọn àgbààgbà náà ó wípé dọwọ́ Ọ̀ṣọ́yìn bàbá sì ló dọwọ́ Ọ̀ṣọ́yìn Ọ̀ṣọ́yìn ó wípé dọwọ́ Elédùmarè ọba mi òkè àṣeyí tó wù wo ebégun tí ń bẹ lórí rẹ̀ yìí náà ni bẹ́ẹ̀ bá lè ṣe tí mo fẹ́ kẹ́ ẹ ṣe yìí ègún burúkú yìí ó rè kú o. má ṣe sà. ẹ bá ti sọ ohun tó máa ṣe àṣe ẹ̀gbọ́n mi ẹ wò ẹ mọ̀ pé àní nọkọ nílé ká máa fọwọ́ kó mi o. ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé ẹ lọ rí wá wèrè tó gbajúmọ̀ dáadáa yóò bàrẹ̀ àwọ̀ rẹ̀ lájọṣepọ̀. ẹ tún sọ. sá. àní tí mò ń wèrè tó gbajúmọ̀ dáadáa táwọn èèyàn dámọ̀ ẹni ọ̀bọ lájọṣepọ̀. nígbà pé mi nǹkan tẹ́ ẹ ń sọ òye. ó ti ní sùúrù jẹ́ kémi bí wọ́n ó fẹ́ máa yé mi ohun tẹ́ ẹ̀ ń sọ fún wa ni wípé torí pé ègún kan wà lórí ìyàwó mi ohun tá a máa fi régún yẹn ni pé kí ìyàwó mi àti wèrè jọ láṣepọ̀. rárá wọn sọ bẹ́ẹ̀ o. mò ń bọ̀ ìwọ ní sùúrù mo mọ ohun tí máa bá wọn fà. mọ ohun tẹ́ ẹ̀ ń sọ ni bàbá wèrè ìyàwó mi kò possible now but ohun tí mo fẹ́ béèrè ni pé ṣé tí wèrè yẹn bá báyàwó mi láṣepọ̀ yẹn pé nǹkan méjìlá gbé wá àmàrọ̀ ọmọ bí àdètò máa lówó. irọ́ dáàdì nǹkan tó sọ kọ́ yẹn ìwọ gan ló understand wọn dáàdì ṣe bí nǹkan tẹ sọ kọ́ yẹn. ó dà ẹ máa gbọ́ná káàtì wàá sọ pé èèyàn fẹ́ agree fúnra ara ẹ pé ó máa bá wèrè láṣepọ̀ ṣe rò pé wèrè easy láti súnmọ́ ni. mi agree o gbà. inú ìyẹn tí ẹ̀kọ́ lè ní sọ àti agree ìyẹn kọ́ lè ní sọ mo tí ẹ̀ ń béèrè ni ọ̀nà olè yẹn lè gbà súnmọ́ wèrè àbí tí ṣé wèrè máa báyàn lé ní àbá àlá máa lọ bá wèrè lóde báwo ló ṣe máa mọ̀ pé eléyìí olólùfẹ́ òun ni àwọn jọ máa ṣe nǹkan. dáàdì máa ṣe nǹkan míì fún wa ni. mò ń bọ̀ jẹ́ kó wọ́n jọ ń ṣàlàyé fún mi náà. ó sì mọ mi o ọmọ mi lánàá kó tó dé ni ọmọ wípé ọ̀rẹ́ ọmọ níṣẹ́ fàyàtì ni mí kú táǹtì ọkùnrin ogun àfẹ́yí tí n bá fẹ́ ṣe ló kù gbọ́ mi dáadáa o omi kan ń bẹ lọ́wọ́ mi tí n ò gbé fún yín bẹ́ẹ̀ bá wọn sí wèrè yìí la ara rẹ̀ ọba rẹ̀ lè pẹ̀sẹ̀ yọba rọ̀ wọ́rọ́wọ́ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe ni ó ṣe. wèrè ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni àbí ká mójú kúrò nínú ẹ̀gbin tó wà níbẹ̀ ṣé tí wọ́n bá mú ojú kúrò nínú ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ mi ṣé mi lè gbàgbé títí láé it's just not possible wèrè la máa sọ̀rọ̀ ẹ̀ yìí wèrè. àyànmọ́ ní kádàrá orí ìlókù mọ́ bí a ti sùn. Accountability ni mi kankan. Accountability ni mi. Ó fọwọ́ kọ́ ni lámú. Accountability ni mi kankan. Accountability ni mi kankan. Kókó bí tàkúté, bó pẹ́ bóyá olóko adé. Bógun bá jẹ́. Accountability ni mi kankan. Have you seen my daughter? Yes, hello mommy. Mo ti ń wà alágẹ̀mọ́ ti bímọ rẹ̀ nà àìmọ́jọ́ ó kù sọ́wọ́ ọmọ rẹ̀ o. ọmọ tó máa ṣẹlẹ̀ báyìí omi tí bàbá gbé fún wa bá ń gbé bàbá ní tá bá ti dàlù lára ọ̀nà rẹ̀ abalẹ̀ kí wọ́n dẹ̀ súnmọ́ ká ṣe ń tá máa ṣe. ìbàlá alágẹ̀mọ́jú níjó ní tó fi ń pa gbogbo aṣọ. wọ́n farabalẹ̀ jẹ́ ní omi ìlú. ààrẹ máa ń balẹ̀. Òkìkíọlá. yes. ó ti dẹ́ ẹ mọ̀ ó ti mọ ohun tó fẹ́ ṣe lórí burúkú ó ti mọ̀ pé takọ́ba arábò ó ti sùn gbàlajà ààrẹ ti balẹ̀ ó yá súnmọ́ kí mi jáde fún ẹ. bí kíkí súnmọ́ kí ni ó máa bá mi dìmú ni tó bá lọ gé mi jẹ́ nǹkan. kí n dúró tiẹ̀
o mọ̀ kójú ni màlúù rọ ọbẹ̀ ọ̀dà lọ́rùn ojú mi ò ní rí bí kí n dúró tiẹ̀ ká máa ṣe ti bí irọ́ o ó ti rí ẹbí ìyàwó ó rí akọ ti ra bò ó sùn gbalaja bọ́ sọ̀hún jáde. súnmọ́ kò ṣe ló máa ṣe jáde mo wà ń bẹ̀ ni. ibi tó mi kí ni mo ṣe fún ẹ tó ṣe fi mí lẹ̀. mi ìfẹ́lẹ̀ mo ti gbọ́ mi ìfẹ́lẹ̀. Kankability ni mi kanka ó fọwọ́ ká mi lámú. Kankability ni mi kanka. Bí èmi pẹ̀lú ọkọ mi bá ṣe ṣe nǹkan tí bàbá ní ká ṣe lótìtọ́ Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ ó ṣàmì sí ó pèsè ọmọ fún mi ní kété tí mo ṣàbíamọ òun lọ ládé lọ́rọ̀ dé òun ní ìgbésí ayé wa yí padà àṣẹ ní gbogbo ìgbà tí èmi ń dunnú pé mi ò jìyà gbé aṣọ ọkọ mi ti ta sí àgẹ̀rẹ̀ ó ti lọ fóbìnrin mi lóyún kó tó di pàjálù alẹ́ kejì tún wá ṣẹlẹ̀. mo lè mọ tó ń pa ẹlẹ́rìn o. kí ni. ó máa ṣe o àwọn àgbà bọ̀ wọ́n ní bí oko ò bá jìn ìlà kìkó mo ṣẹ̀ṣẹ̀ wá gbà nísìnyí ni wípé ẹ̀mí gígùn ló ń sànyà àbáwá náà kọ́ yìí ọjọ́ náà wá dàbí àná tí àgùntàn wa tí ó lè paṣọ èṣídà tipátipá la fi ń roúnjẹ kọjẹ lóòjọ́ gbogbo ẹ̀ wá di àfihẹ́yìn tẹ́gùn fi sọ àdọ́lọ́mọláyé àdónílé rẹpẹtẹ tí ò lóǹkà bí 20 bí 30 ó mọyé èèyàn tó ń wọnú ilé wa tó wá ń jẹun lóòjọ́ ọlọ́run ó máa ṣe o ẹ àwa ọ̀rọ̀ ń fáyọ̀ bí ó bá ṣọpẹ́. tá a bá sọ̀rọ̀ ń pàtàṣọ àkímọ̀ tá a fẹ́ wò gan-an gbà mí tó bá dẹ̀ jẹ́ tó ń jẹ náà ni àwa náà láwádẹni tá a jẹ àjẹṣẹ́kù tá a tún fi tọrọ fún un. ọpẹ́ lọ̀rọ̀ wá tọ́ sí. ọlọ́run ṣeun. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀gbọ́n mi dẹ̀ tún gbìyànjú fún wa ẹni tó yẹ ká tún máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. wọ́n ṣe o wọ́n tọ́ lẹ́ni tí ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run pàápàá sọ wípé tó ń bá ṣe wá lóore ó yẹ ká dúpẹ́ áńbèlè tà sí ẹlẹ́ran ara sí ẹlẹ́ran ara kinní kan ni mo wá ń bẹ ọlọ́run fún pé kọ́nà tètè jọ kó ṣàánú mi nígbà tó ti ṣínà fún wa sí tó ti ṣínà gbogbo nǹkan kó má jẹ́ òpẹ́ kó má jẹ́ òjìnà tí màá fi tún lóyún mi tí màá bí ojúlówó òrìjìnà ọmọ ọkọ gangan fún ẹ. a jẹ́ pé bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí náà ṣé bí mi náà mọ̀ pé àkọ́bí tàbí àwa kọ́la ní wèrè alágẹmọ ni sorry má bínú dé ọmọ wa náà ni but ó ti di Adésínà kò ṣáà tètè bí tèmi àdẹ tún dúpẹ́ tá a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́ àtún dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi tó gbìyànjú fún wa. wọ́n ṣe o. ó ṣe. Ọlọ́run á dá mi lóhùn láìpẹ́ láì jìnnà. àmín. díẹ̀ ẹ bá mi kìlọ̀ fún wọn o kí ló dé ẹ fẹ́ ní mi lára ilé ọkọ bẹ́ẹ̀ yín náà ṣe jẹ́yàwó bíbá ilé mi náà jẹ́yàwó àbí kí ló dé gan-an ẹ má ní mi lára ẹjọ́ ẹ fóun lẹ́fọ̀ọ́ láwọ̀ ẹjọ́ nítorí ẹ má ní mi lára. owó ní sùúrù jàre ìyá ò dẹ̀ ṣe sùúrù fún ọmọdé yìí ká tiẹ̀ jẹ́ pé òun fojú girlfriend ojú àlè ló fi ń wò látijọ́ yìí òun náà ti bímọ wọ́n sì ní ẹni tó bímọ fún ni ó ti kúrò lálé ẹni ṣe sùúrù pẹ̀lú ẹjọ́ kóra yín pọ̀ kẹ́ sọ̀rọ̀ yín dọ̀kan tìyálé tìyàwó ẹ fara yín mọ́ra. Bọ́lá ti tó lẹ́nu tiẹ̀ ìwọ mọ̀gbà tẹ́mi àtọkọ mi jọ bẹ̀rẹ̀ gbọ́nà ó mọ nǹkan tó ju wárí ọmọ orú ìyá tá a jọ jẹ ó mọ bá ti ṣe pílẹ̀ gbogbo nǹkan tó wá jókòó tì í ọkọ ìyàwó oníkẹ́mi má ní ìyàwó ẹ̀ lára àbí mo fẹ́ bí ẹlẹ́rìndé ó ti ṣé bọ́n ṣe ń to ilé ló ṣe ń to yìí ṣé bí ọkùnrin ṣe ń to ilé ló ṣe ń to yìí dúró wákàtí mélòó lòun bá wa lò nínú ilé kí ni wọ́n mọ̀ tó ń fojú tèmi rí ó ti yé mi so èmi ló yẹ kó máa ní lára pẹ̀lú bí mo ti ṣe wà ní position tí mo wà yìí tí mo diwọ́ disẹ̀ sínú èmi lẹ́yìn kí Bọ́lá ti tó máa ní lára àbí. wo ọ̀rọ̀ oyún tó tún sọ yẹn ń sìn wá
wo mẹ́nu kúrò ń bẹ̀ yan jàre aṣáàmọ́ bó ṣe jẹ́. gbogbo wa la mọ bóyún ṣe jẹ́ ọmọ tẹ wèrè tẹ bí sílẹ̀ àtọyún wèrè tó wà nínú yín ẹjọ́ wa mọ bóyá jẹ́ ẹjọ́ tẹ̀lé ẹjọ́ kọ́ ọmọ kọ́ra yìí ẹjọ́ tó lọ ṣẹ́ gbọ́. díòtí ó gbọ́ nǹkan tí Bọ́lá tó sọ sí. ara tí mo ń sọ fún ẹnìyàn o mọ̀ pé tí àgbàlagbà ò bá ti bẹ̀rù àti nẹ́ṣin ẹṣin ò ní bẹ̀rù àti tàgbà ń pa ìwọ ló jẹ́ kọ́mọdé voice out ìwọ ló jẹ́ kó lanu sọ̀rọ̀ yìí ó ní tìjú lọ́mọdé yìí jẹ́ ọmọ tí kì í lè sọ̀rọ̀ ọmọ tó jẹ́ pé tẹ bá bomi sí lẹ́nu báyìí bẹ̀ jáde láàárọ̀ ìbẹ̀lẹ̀ máa ba lálẹ́ ìwọ lójó sọ̀rọ̀ ń sìn. díòtí nǹkan tó tì mí sí tó mọ̀ wípé àwọn ẹbí mi go gbọ́dọ̀ gbọ́ bá ṣe rírú ìrìnàjò ta rìn yẹn ọ̀rọ̀ tó já gẹ́gẹ́ bí ọ̀rọ̀ awo ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ múlẹ̀ láàrin èmi pẹ̀lú ẹ̀ mo sọ fún ìyàwó ẹ̀. wo fìyẹn lẹ ẹni tó sùn náà ń jí wọn jápe rọrọ ṣe bá àmọ́ bọ́mọ kìnínní náà ṣe jẹ́ àmọ́ bí kejì ṣe jẹ́ ṣe bó ṣe rọ ló pamọ́ ẹni olóyún kìíní kì í ṣe tiwa òbí yẹn oyún kejì ló tún gbénú kì í ṣe tiwa tèmi ò bá dàbí ọmọ kí n ti lọ fẹ́ ọmọdé ìpamọ́ síbì kan kó bí ọmọ kọ ṣé oyún tí kì í ṣe tiwa náà là máa nọ́ọ̀sì ní gbogbo ìgbà. gbogbo ohun tó fẹ́ máa fi bòye gbogbo ẹ̀ lọ́mọbìnrin ti mọ̀ ọgbọ́n ni. ṣe gbogbo ẹ̀ láti mọ̀ afẹ́fẹ́ ti fà ti rí fúra nìyẹn àtọmọ wèrè tẹ bí tẹni ọmọ tẹ bí tẹni ẹbí fún wèrè àtọyún wèrè tẹ gbé ọmọ gẹ́gẹ́ mọ bí tẹ máa gbé síṣẹ́ ti gbá ọmọ kan lélẹ̀ ọmọ tẹ̀lé rẹ̀. díòtí àdíòtí kí ni yóò jáde lẹ́nu Bọ́lá tó sọ. no rárá máa wà nílé. Yeba! Have you seen my daughter? No, not again, please, Alagemo. Yeba! Yeba! Ẹlẹ́dàá mi ṣé wọ́n ló kí n ṣorí ẹ̀dẹ́ fún yàn irú ayé wo ni mo wá yìí orí ọlọ́run orí ẹ̀dẹ́ lélẹ́yìí nígbà tí inú mi ti ń dùn tí mo ti ń gbáradì wípé kí n bí tọkọ mi fún tí wèrè tún kí mi mọ́lẹ̀ lọ́sàn-án ọgbọ́n tó tún rèébù mi result ló jáde yìí sí tó confirm pé mo ti lóyún oyún ni ò dẹ̀ ṣiṣẹ́ yìí. Ẹlẹ́dàá mi rú kí lélẹ́ mo dẹ̀ dábọ̀ kí ní yọ. Ìgbà tó dẹ̀ di wípé ṣe ni mi ò mọ̀ nínú ilé. Ẹ̀yin àgbà náà lẹ sọ tẹ̀ ni ìlú tó ọba ti fẹ́ yàn á kì í dárin nílùú ọ̀hún tá a bá dáa ta ni ó bá ní gbé ń ló mú mi tí mo ṣe kí àwọn ọmọ mi méjèèjì lápá mọ́lẹ̀ á dẹ̀ kúrò lé bàbá wọn àfọ àtìyàwó ẹ̀ lẹ̀ kọ́ lè máa ṣayé wọn. Aya mi mọ̀wulẹ̀ làágùn jìnnà ìka èèyàn rẹ̀ ìka ni òpùrọ́ sì ni pẹ̀lú òṣòrùn wájú pọ̀ mú ti papọ̀ òkò mi ẹ̀ ṣe dà sí ilé ẹran ṣọ́ọ̀mọ̀ pé mo wí fún ọ́n jò ní ṣọ́ọ̀mọ̀ pórí rẹ̀ gangan lè gún wa. a nílẹ̀ ní tọ́ wà lè mí kí ni tọ́ fẹ́ jẹ tọ́ fẹ́ mu. ẹ wo ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ibi kọ́ ló ń pa mi mi ò bọ́rọ̀ oúnjẹ wá síbí wọ́n ní olówó jẹun jẹ́jẹ́ òtòṣì jẹun wọ̀mùwọ̀mù ṣé ẹ mọ̀ pé òtòṣì tó ń bọ́ lọ́rọ̀ rìn ojú ló ń yá lásán ká bó lórí ire gbé yìí pé kéèyàn ṣoríire ẹ̀dẹ̀ náà ẹ jẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀mẹ̀wé ẹ̀mẹ̀gbò ẹ lóògùn tẹ́ ń sà fún yàn ṣé kọ́níjàpá lóògùn kò fi wòrán díẹ̀ ni àbí ẹ fẹ́ kí n gbéra mi wá mo ti wá gbéra mi wá báyìí báyìí ẹ wò ìyàwó tí mo ti fẹ́ láìmọye ọdún àgbọ́pá àgbọ́po kò rẹ́jẹ̀ débi tó máa dá mìíràn ẹ̀ṣẹ̀ yẹn lé ní ẹlẹ́nkejì tọrọ ò bá kọ́bọ̀ lọ́wọ́ mi aṣọ tí mò ń wọ̀ yìí tó bá pé méjì kò pé mẹ́ta tí n bá fọ ilé ni màá wọ̀ kejì lọ́la tí n bá fọ kejì lọ́la màá wọ ilé lọ́túnla débi pé gbogbo iṣẹ́ tí mo tiẹ̀ wá ń ṣe báyìí tí n bá ti ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀ méjì wọn á lé mi kúrò bẹ́ẹ̀ ni ìwú orí wo leléyìí kí ló dé bàbá ẹ̀gbọ́n mi ẹ wá nǹkan ṣe sí i
ẹ má wò mí ràn ẹ mọ̀ pé tó bá kún sórí aṣàn dé sàlẹ̀ o. ọ̀rọ̀ náà rèé o ọ̀rọ̀ náà rèé o kì í pẹ́ kì í tí ì jìnnà ọ̀rọ̀ náà rèé o ṣé wọ́n ti gbàgbé ni mo fẹ́ ọ̀ràn tí o pẹ́ni tó bẹ̀rẹ̀ tí ń dẹ̀ṣà òkété ṣó ti gbàgbé pẹ́nìkan ń dẹ tòun náà ni ẹni ṣú ló gbàgbé ẹni kò ní gbàgbé láéláé ìwọ ti gbàgbé gbogbo ohun tó o ti ṣe sẹ́yìn àwọn ọ̀wà páńlé tó o ti wù sẹ́yìn lábúlé tá a gbọ́dọ̀ wí tá a gbọ́dọ̀ sọ iyún ò gbọ́dọ̀ gbẹ́nu mi lákòókò yìí rárá ṣé wọ́n mọ̀ pé gbogbo ọ̀wà páńlé tó o wù yìí àwọn awo ńlá ńlá ti tẹnu bèpè wọ́n ti tẹnu bàṣẹ wọ́n ti bẹ̀gì fún ọ ìní jẹ́ kẹ́gùn burúkú yìí ọjà lórí rẹ̀ ọwọ́ wọlé ní ìsìn ọ̀rọ̀ ọmọ bí olóòlọ́ kí ni tọ́wọ́ afẹ́kẹ́ mi ò ṣe ṣe lẹ́yìn. ṣé gbogbo ìpátá tí mò ń ṣe pọ̀ láwọn àgbàlagbà lábúlé yẹn òun ló fa gbogbo eléyìí àwọn àgbà abúlé abájọ tẹ́lòmíì fi máa lówó lọ́wọ́ lẹ́kọ̀ọ́ tó máa ní òun ò padà sí abúlé mọ́ ìwánú tiwọn náà ò dá ó yẹ kọ́ mọ̀ pé ọmọdé ló ń ṣe mí náà. ọmọdé ní í ṣe ọ ṣé wọ́n mọ̀ wípé èpè tí wọ́n ń ṣẹ́ nígbà náà lọ́hùn èpè ń bẹ́ẹ̀ ni àṣẹ ń bẹ́ẹ̀ àṣàṣì ń bẹ́ẹ̀ àfòrán ń bẹ́ẹ̀ pẹ̀lú ló kó gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí ló kó bá ọ. ó dáa kí ni ta máa ṣe kí ni solution báyìí. n tá a ṣe ni wípé ìyàwó tó o bá fẹ́ fẹ́ tọ́já wípé bá ọba wí fún yóò sì gbà sí ọ lẹ́nu pé kí wèrè ọba òun lájọṣepọ̀ lẹ́bàdàn ọlọ́mọláyé o sì lù ú lọ. ẹ̀gbọ́n mi níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ irú ìyàwó ló fẹ́ gbarú ẹ̀ ìyàwó mi ò lè gbà ẹ wá wọ̀rọ̀ kọfí ṣàdá ẹ bá ń wá nǹkan míì ṣe. bí ìyàwó rẹ ọba lè gbarú ẹ mọ bẹ́ẹ̀ bó ti ń bẹ yìí mọ gbé ká. irọ́ ẹ má jẹun wà bákan náà ó dáa ẹ bá mi dàbí ọgbọ́n báyìí èmi máa mọ ọgbọ́n tí n fi máa tàn ìyàwó mi wá sọ́dọ̀ yín àmọ́jọ́ tí n bá mu dé ẹ ṣe bí ìpè mi náà ò tí ì rí yín kẹ wá bá mi parọ́ pé ègún tẹ wíyẹ o orí ìyàwó mi ló wà tí gbogbo tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ sí wa wípé tàbá fẹ́ rí ègún orí ẹ̀ kò ṣe ń báyìí tàbá lè bá mi ṣe yẹn ọ̀nà tí mo lè gbà yọ mú wá nìyẹn. ẹ ń fi ọ̀rọ̀ mi ẹ fi ṣàwàdà púpọ̀ ẹ̀gbọ́n mi kò ní ẹ má wò mí ràn o ṣé mo púpọ̀ nú èèyàn ló máa ní ojú ti ọ̀rẹ́ òun ojú òtí òun nígbà wo ni kinní gángangan tó máa ń yọ sí olúwẹ̀ lára ìmá tó lọ. mo ti wá dẹni tó jẹ́ pé gbogbo aráàlú wọn ló ní àǹgànná lọkùnrin yẹn èmi náà dẹ̀ nímọ̀ ìgbà tó máa wá màá ti máa báwọn èèyàn ṣeré lọ báyìí kó tó dé ẹ̀dẹ̀ wá ń bí ẹ̀dẹ̀ wá nǹkan ṣe sí kí ni ẹ jẹ́ ìgbọ́n mi fún àwọn tó tí wọn lóògùn tó yín gan bẹ́ẹ̀ èèyàn lọ́dọ̀ wọn wá ti kò lè jẹ́ bí wọn kó má ti ṣe náà. wọ́n láwí fún ni kó tó dání ńlá gbà àjàkadì ebe mi kì wọ́n lọ mo wí fún ọ mo láṣìírí yìí kò gbọdọ̀ tẹnu rẹ bóde àfìgbà tó tẹnu ròyìn bí ìbọn tó tìdíjò ọwọ́ máṣìírí aláṣìírí àṣírí ìyálé rẹ òtúta mo sì kí ọ ń lọ mo ní tọ́ ọba ti táṣìírí yìí ta gọ́gọ̀gán tí ọmọ ṣẹlẹ̀ yóò tàbára lé yóò tàbára oko ọ̀tàbára lé ọ̀tàbára oko ní ìsìn ọ̀rọ̀ ń fẹ̀mí lọ́rùn kí ni tó fẹ́ kèmí ò ṣe sí. ẹ má bínú ṣe mọ̀ pé èké lóbìnrin ọ̀dàlẹ̀ lóbìnrin ète ni ìyàwó tí mo fẹ́ yẹn ló fi mú mi ni mo fi sọ̀rọ̀ yálé ẹ̀ fún èmi ò mọ̀ pé ó máa lọ fi bú níta bá máa ṣe lónìí kẹ wá sìn mo ti sọ náà nìyẹn mi ò mọ̀ mọ̀. n tá a ṣe sí rè lọ́ọ̀rẹ́ wá yálé rẹ̀ kan bọ́ ọ bá sì ti rí i kọ́ dáríjì ọ bọ́ bá ti dáríjì ọ àrùn tó rùn tó ń lẹ̀. àbẹ́ máa gbọ́ ìyàwó àkọ́kọ́ ẹni tó jẹ́ pé kò fẹ́ rí mímí látàn bí n bá rán yàn sí pẹ́rẹ́ báyìí àtẹ̀mí àtẹni tí mo rán èèpẹ̀ ní tí n bá pè lórí fóònù báyìí èèpẹ̀ ní kò tiẹ̀ fẹ́ ń gbọ́ orúkọ mi sétí ìyẹn ò lè wá ẹ fìyẹn lẹ̀ kò lè wá níta máa ṣe ni ẹ sọ kò ní dá mi lóhùn. a jẹ́ pé àsìkò tí ì tó nù básìkò bá ti tó yí ọ̀dọ̀ lo owó básìkò àti ṣùgbọ́n àti tó fùrọ̀ ńlá lọ́rọ̀ mi. ẹ̀yin wo aya mi ọlọ́run ti dáwọ́ láre n ti wá ń rú mi lójú rẹ o ní tọkùnrin tó jókòó yìí ta ni. bàbá alágẹmọ nìyí ọkùnrin ọjọ́ kìíní àná
tá a jọ ṣètò ti bí òun ló jókòó yìí. tí mo ṣe understand gbogbo the story tẹ́ ń sọ látàárọ̀ ó túmọ̀ sí pé bàbá wa ni. Bẹ́ẹ̀ni, that is your biological father. Alágẹmọ wèrè. Èmi kì í ṣe wèrè látàárọ̀ ọjọ́ mi wá. Bàbá, kó wá kó lọ, ó ní iye òṣùpá. Tóṣùpá bá ti ràn tó ràn mọ́jú, bàbá kò lè níyì. Bó wà lẹ́ ń sọ fún mi pé kò sígbà tá a dáṣọ tá a rí lẹ́fi wọ̀. Bàbá, iye aṣọ dídá náà ni kéèyàn dá lásìkò tó máa yẹ. Ẹ jẹ́ kí n dáṣọ tèmi kí n wò ńgbà tó máa yẹ mí bàbá ẹ jọ̀ọ́. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí aṣọ bù ṣe dín ni o korofo lásán ni mí. Bàbá ara ni mí ìyà ń jẹ mí ẹ ṣàánú mi. Orí ẹni làwúre ẹni o. Orí ẹni làwúre ẹni. Bí mo jí lówùúrọ̀ kùtù máa gbórí mi mú o. Orí ẹni làwúre ẹni. Arákùnrin, ogun ló lọ́jọ́ kan pọ́njú, orí ló lọ́jọ́ gbogbo. Gbogbo ìgbà mo sì ń kì í nílọ̀ fún ọ pé gbogbo tó ń sọ yìí bí fáṣe fi rán mi sí ọkọ ló ń sọ. In tí mo rí orí èyí tí mo fẹ́ kó mọ̀ ní wípé orí rẹ ló yẹ kó mọ̀ bọ lóòrèkóòrè kó sì mọ̀ képè ní gbogbo gbà wípé kórí kó gbé ọ débi ire kórí jẹ́ kán ká ọ mọ́ lọ́lá láwùjọ. Ẹ wo bàbá kẹ́lẹ́dà lè tọ́ mi sọ́nà náà ló yẹ kí wọ́n bá yín. Mo mọ̀ pé nǹkan tí mò ń bi ẹni ẹjọ́ ẹ ṣàánú mi ẹ bá mi ṣe ọkàn mi ló ti wá ẹjọ́. ìran mẹ́ta ní bẹ́ńlẹ̀ ayé kí n jẹ́ kó yí ọ borí pé ọmọ àpé ìlémèrè ọmọ ìjà àtòrísẹ́kù ọmọ ògún borí pẹ́ lórí rẹ̀ ṣé wo mọ̀ pé borí bá pẹ́ ńlẹ̀ yóò dire ni kò tó kàn mọ́ náà mọ́ lọ kó mọ́ ṣàṣejẹ́ kó sì mọ́ bẹ orí rẹ ní gbogbo ògbà pé kórí kó gbé ọ débi. Mo mọ̀ pé ní kí ni ẹ ṣàánú mi nǹkan tí mi fẹ́ ṣàní ẹ jọ. Àní ẹ kí ni wọ́n á tún fẹ́ bọ́ ọ sọ báyìí ọ̀dà o à ń sọ bèbè rẹ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló fi balẹ̀ bí mo sì ṣe sọ́tò mo tá mo ró mo nà ń bẹ ọlọ́rọ̀ tí mò ń sọ yìí ò yí ọ ṣé mo sọ igun ní bó bá wá rí bẹ́ẹ̀. bá ti ṣe làwí ẹnìkan ìyẹn àná tiẹ̀ lódì ẹnìkan ìṣe jẹ lékè mọ́yó ìdọ̀rẹ́ ni kò wá. bó ti bọ́ ọmú lẹ̀ gan bẹ́ẹ̀ ló ṣe tẹnu mọ́ ọ wá padà sílé ọlọ́rẹ̀ sorun mẹ́ta tọmọkùnrin sùn káàkà sùn ní ibùkún sùn lóru tí adániwáyé bá sọ fún ọ kó o ṣe padà wá sọ́dọ̀ èmi tí mo tà tí mo là tí mo fọmọ àtàtà sóògùn àtàtà pàǹpá mi tutù lẹ́yìn ògbóná ní bínú ní mi ọmọ àgbà tí ń yọ àrùn ọ̀tẹ̀ ọlọ́tà àgbìn. Bàbá ẹni kí n lọ lé kí n lọ rò kí wọ́n á fún yín lábọ̀ nǹkan tí mo bá ń fẹ́. Bẹ́ẹ̀ni ó ti yé mi. tó bá dìgbà náà tí n bá ṣe fún ọ pàjá fún mi wọ́n jẹ́. àṣé lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbà wọ́n ní ọwọ́ epo lọ́mọ aráyé ń bá nílá tó bá dọwọ́ ẹ̀jẹ̀ wọ́n á sá lọ. ṣé mi ò mọ̀ ṣe mọ́ náà nìyẹn? ebi tó mi rí mi bíi ẹni tí ò mọ̀ ṣe mọ́ náà nìyẹn. ṣòkòtò tó balẹ̀ láyé bá ní dá àṣẹ lóòótọ́ ni. Òkìkí ọlá ìyá ẹ̀ máa fi mí lẹ̀ náà nìyẹn láì lẹ́ṣẹ̀ kankan pàtó tí mo ṣe. ìyá ẹ̀ fi mí lẹ̀ nítorí àìlówó lọ́wọ́. Òkìkí ọlá tá a sọ ẹ́ orúkọ tó máa nítumọ̀ máa ní. láti kékeré lọ́wọ́ mi ti jí sówó abíwọ̀ sínú ọlá ni. ìyá ò ti rántí àtẹ̀yìnwá. bẹ́ẹ̀ I am hardworking and I'm trying and she just left like that. òjò tó ń rọ̀ tí ò tí ì dá ta ló lè fọwọ́ sọ̀yà iye ẹni tó máa pa. why tí ibi tó mi fi máa rò mí pín bí pé mi ò lè jẹ́ èèyàn mọ́. Why? What have I done wrong? Why? Fatima, ẹ ní láti ronú. Ẹ̀yin náà lè máa ń pòwe kan. Ẹni bó tilẹ̀ ò kí sánmọ̀ funfun tó dúdú díẹ̀ báyìí máa wà ń bẹ̀. Mo kàn fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ ọmọ mi bí ẹ wò dáàdì. Ẹ má jẹ́ ká padà sórí ẹ̀. I know you're gonna make it. And I believe so much in you.
Òkìkíọlá, Abákẹ́ my little angel, gbogbo ọ̀nà tó bá yẹ kí n tọ̀ láyé tí wàá fi jẹ èèyàn, tí wàá fi dá láwùjọ, gbogbo ẹni máa tọ̀. I believe in you, Daddy. I love you, sweetheart. Tó bá kú dẹ̀dẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ̀wọ́ lò, ayé àfọjọ́kọjọ́ lẹ́yìn odi ni o. Kí ni ìtumọ̀ yẹn? You don't need to know. Kì í ṣe dandan kó mọ̀ túmọ̀ ẹ̀, èmi ló yé. But please, don't do anything that will hurt you. I understand, love. I love you, Daddy. I love you too, sweetheart. Ọmọ o, èèpẹ̀ dàgbà o. Ọmọ o, èèpẹ̀ dàgbà. Kékeré jòjòló mo gbá ọmọ jọ. Ọmọ o, èèpẹ̀ dàgbà. Mo lè fi àìní sùúrù, mo lè fi bàyí ara mi jẹ́ tán. Ọlọ́run, kí ni mo fẹ́ ṣe báyìí? Ọmọ bíbí inú mi ló kéèké, ẹyọkan náà dẹ̀ ni mo bí. Ṣé mo mọ nǹkan tọ́mọdé náà máa dà lọ́la ni? Kí ló tiẹ̀ fẹ́ mi gangan ní ìdánilójú pé mo lè bí mi mọ̀? Tíbi tó mi ìyá ẹ̀ bá padà wá, kí ni mo fẹ́ sọ fún pé ṣọmọ ẹ̀? Irú àbúrò wo ni mo ṣe fúnra mi yàn lọ? Mi ò lè lọ ọmọ mi. Torí ọmọ yìí náà mo ṣe ṣe wàhálà. Ọ̀dọ̀ ẹni máa yà wẹ̀rẹ̀. Ikú ọmọ wa pa ìtàlẹ̀ mẹ́pọ̀. Àbákẹ́, Òkìkíọlá, ó ṣàyẹ kó náà mọ irú ṣọlọ tí mo lọ tọwọ́ mi bọ̀. Bá tiẹ̀ dọ̀la, báwo ló ṣe fẹ́ fi mí àwọn èèyàn wípé bàbá òun ni wèrè? Ó yẹ kó mọ irú aburú tí mo lọ ṣe síra mi, amòdì tí mo ṣàfihàn wèrè. At least we understand how much I love her. Àbákẹ́, Àbákẹ́, Òkìkíọlá, Òkìkí, irú oorun burúkú wo ló ń sùn? Òkìkí. Àbákẹ́, Òkìkí.
Òkìkí. Nígbà wo? Òkìkí o. Ọdún ní kò gbẹ̀yìn ayé mi Peter Alágẹmọ. Kí fi tọ̀tún tòsì Peter Alágẹmọ. Ayọ̀ ní kò gbẹ̀yìn ayé mi Peter Alágẹmọ. Kígbà mi dùn káyẹyẹ mi Alágẹmọ. Ìgbà lálágẹmọ jú tí alágẹmọ fi ń gbà yẹn. Ìgbà lálágẹmọ jú tó fi ń gba gbogbo aṣọ. Ibà ibà. Gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kí n wá rí i pé kò sí nǹkan kan mí àfọlọ́hún. Ẹ̀dá kan sáré ayé lásán ni. Lẹ́yìn tí mo rò pé ó ti tán fún mi kò sí nǹkan kan mọ́. Gbogbo àwọn nǹkan tí mo rò pé mi ò ní lè ṣe láyé mi mọ́. Ọlọ́run kan dá sí mi ń báyìí láì ṣe wàhálà. Ìbàlálágẹmọ jú níjó ní tó fi ń gba gbogbo aṣọ. Ọ̀gá gbaṣọ ní ọ̀gá gbaṣọ lọ́hùn. Àṣàlágẹmọ tèmi náà padà wá jèrè. I am your father. Both of you. They are your children. Kábíyèsí rẹ̀ Ọlọ́run o. Ìyá tiẹ̀ ń kọ́. Ìyá ẹ̀ ti ṣaláìsí. Ìyá rẹ̀ ti kú. Kọ̀tán. Ṣé ìwọ náà ti wá rí ibi tó bá yàrá já sí báyìí? Ilé tá a bá fi tọ́mọ ni. Ìrì ní ọ̀padà wọn. Wọ́n ti wí wọ́n ti sọ. Wọ́n kìlọ̀ fọ́mọ odó kọ́mọ́rẹ́ ìlú lòdó. Ọkùnkùn ṣáàgídé ọkọ̀ rẹ̀ ìlú lòdó. Àfìgbà tí wọ́n ń gún wọn àti ìyá rẹ̀ mọ́lẹ̀. Wọ́n kìlọ̀ fọ́mọ ọlọ kọ́mọ́rẹ́ ìlú lọ́ta. Òun náà mọ̀ sórí kùkù. Ó sì rè ìlú lọ́ta. Àfìgbà tí wọ́n ń lò wọn àti ìyá rẹ̀ mọ́lẹ̀. Sọ̀rọ̀ báyìí. Ọlọ́run bá pé ó yẹ ni Ọlọ́run bá pé ó yẹ ni Ọlọ́run bá pé ó yẹ ni. Ara ń bẹ́ẹ̀. Ara ń bẹ lẹ́yìn ìwà ọ̀la Olúwa bá pé ó yẹ ni. Orí pé mi jẹ́ kó san mí sọ́wọ́ àlàáfíà ara. Kí n fàlàáfíà ló gbà ayé mi Alágẹmọ. Àyànmọ́ ní kádàrá. Orí ló kú mọ́ bí a ti sùn. Sáré làálàá, wọ́n gbàgbé ọjọ́ àti sùn Alágẹmọ. Bíkún ló lóko bí tàkúté, bó pẹ́ bóyá olóko adé. Bógun bá jẹ́ lọ, ọgbọ́n ṣì máa jẹ́ bọ̀ Alágẹmọ. Afabagebe ẹ̀san akẹ́ Alágẹmọ. Orí jẹ́ kí gbà mí sàn mí. Kó sàn mí tó. Kí gbogbo bá mi láwọ̀ mú. Kí gbogbo tù mí lára. Kí gbà mí dùn káyẹyẹ mi Peter Alágẹmọ. Ọdún ní kò gbẹ̀yìn ayé mi Peter Alágẹmọ. Kí fi tọ̀tún tòsì kó